Sola, Sola Ukwu, Sola, Sola Ukwu, Sola, Sola, Sola Ukwu, Sola, ọmọ dára ó dẹjọ́, àwọn bọ́dá ó Sola, ọmọ dára ó dẹjọ́, àwọn bọ́dá ó sẹ́yìn lọ́wọ́ yẹn Sola o. Sola, Sola Ukwu, àwọn padà sẹ́yìn, àrímálẹ̀ lọ. Sola, Sola Ukwu, ẹni bá rí ọ láti wò lẹ́ẹ̀mejì. Nọ̀bí elébólò ọmọ. Nọ̀bí elébólò ọmọ ló gbàré bó ti tọ́ ọmọ òde sọ orúkọ rere ó sàn ju fàdákà lọ ló gbàré bó ti tọ́ ọmọ òde sọ orúkọ rere ó sàn ju fàdákà lọ fìjà fọlọ́mù jà fọwọ́ lẹ́rọ. Fìgbà fọlọ́run jà ọ̀rẹ́ kíkọ́ ìmọ̀ ń kó bá ní àníwọ̀rẹ́ yàn ṣóògbà mi ò fọ̀rẹ́rẹ́ wọn mi kì í sọ bó ṣe jẹ́ Nọ̀bí elébólò wọn mọ̀ òwe Sola Sola Ukwu ló ń sọ nígboro iṣẹ́ yẹn jáwọ́ Sola ó rọra ẹwà àmọ́ ṣá ṣùgbọ́n ìgbàgbọ́ ní ìdánù tẹ́ ọ bá lọ bó ti tọ́ ẹwà. Kí lẹ̀ ń kó lè àwọn owó ìkéré náà kí lẹ̀ ń kó fún mi ní kọ̀ọ̀kan yìí máa ga ọ èlò ní ìwọ kó lè ra ẹ̀ sí ṣé wọ́n lè léyìí ni ó ga iṣẹ́ tẹ̀ ń ṣe fún mi yìí o kò ń ṣiṣẹ́ rárá Ṣọlá ti ẹ̀dà ìtàn ẹ ṣe gbogbo lọmọ ìkólẹ̀ láì tí kà rárá ẹ ti rí pé owó yìí ó pọ̀ ju tó gbogbo méjì tí èyí sì kó wá lọ owó tí ẹnì kan ó pọ̀ ju gbogbo ti ti lọ kí ló dé kí ló ṣẹlẹ̀ àbá rẹ ṣe ṣiṣẹ́ kíṣẹ́ báyìí. lónà Bọ́ṣọ́lá ṣé kí ló dé o gbé extras ni owó tí ẹ ṣe wá pọ̀ báyìí. wọ́n yẹn mo ṣeré fún ó gbádùn eré mi ni àkókò mi òye yín. wà á yáyì ọmọ yìí á yáyì tèmi tiẹ̀ dà láti tèmi kí ló dé èrò nílé yìí owó ìṣe wá kéré báyìí láì tí kà gan-an wá sí pé owó burúkú lówó tó kó wà yìí. owó ìṣe wá kéré báyìí tó o yọ ọ́ bẹ́ẹ̀ ni. mi ò yan kankan bẹ́ẹ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ náà nìyẹn. ó yọ ọ́ bẹ́ẹ̀ ni wọ́n wá rí báyìí ó lè kó bọ̀ wá fún mi pẹ̀lú iṣẹ́ wo ló ń ṣe ìgan owó ìmẹ́tẹ̀ẹ̀ta ká bá papọ̀ kò tó háàfù kan tọmọ ìkó wálé kò tó háàfù kan tọmọ ìpa wálé báyìí ṣe wá ń ṣe lè ṣe báyìí lè ṣe ọmọ tó dé lánàá yìí ó ti ń pawó jù yìí lọ báyìí lè ṣiṣẹ́ báyìí. ẹ wọ àǹtí bóyá ká kúkú ṣe báyìí bóyá ká ní kúkú Ṣọlá kúkú máa wá síbi tí àwa wà káwa náà dé wà níbi tóun náà wà bóyá iná àrí pé ọwọ́ máa change. èmi kọ́ ni mò ń mú fún yín orí lẹ fi mẹ́ràn yín láwọ̀ ẹ̀yin lè mú fúnra yín sọ kò sí tó kèmí bẹ̀ ẹ tẹ́ bá ti mú tó bá báwo ni ṣé mo tún ṣẹ̀ṣẹ̀ máa kọ yín ni bí ẹ tó kọ́lé. ẹ wọ àǹtí ó tọ́ ni tèmi sọ ọ́ bóyá kẹ́ rearrange kí Ṣọlá lọ síbi táwa máa ń lọ káà náà try ọ̀dọ̀ Ṣọlá bí ọwọ́ wá dẹ̀ pé ń gbà yẹn. Ṣọlá jàre wá sóríire wọ́n máa wo size o máa wọ àwọn èèyàn kankan o ibi tó ń lọ ni kò kọjú mọ́ o ti gbọ́ iṣẹ́ tó mú láàyò tó wáyé wá ṣe òní kò gbájúmọ́ o gbọ́ kò gbájúmọ́ ni kò ṣe bí iṣẹ́ gidi ni wà á rí pé wà á rèrè ibẹ̀ o lè ti rèrè ibẹ̀ nìyẹn ṣé wàá rí pẹ̀lú iṣẹ́ tó ṣe torí pé ojú ọmọ alálùbáríkà owó ń rùn lára ẹ̀ wo fẹ́ fi kún orúkọ ẹ̀ látẹ̀yìn lọ tí bá ti sọ pé
mi ní pé tán o tí bá ti lè máa sọ pé tí bá kàn sí bá sí ní nǹkan ìwọ ni mò ń dárúkọ yẹn tó bá ti gbọ́ Sola Ukwu mi ní láti bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ẹjọ́ ẹ̀jẹ̀ kò ti yé nítorí èdè òwò ṣọ́ọ̀ṣì tẹ̀lé sí ṣe iṣẹ́ òṣì ẹ̀rí gbogbo ọtí fìgbà fọlọ́run jà ọ̀rẹ́ kíkọ́ nígbà gbogbo bá ní àníwọ̀ rẹ̀ yọ̀. ẹ̀rọ ẹ̀ fi tí ìta ilé yìí kò sí nǹkan tó ṣe bó ṣe wà. ẹ ṣọ ọkọ lọ sí wọn. Ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tàbá. Tí bá ní tó máa rà ní 800,000 naira máa ta give away price. Kí ló dé 800? Ṣé wọ́n jù ní. Bugatti level ta ni. Ṣé wá rí mọ́tò tẹ̀ ń wo yìí tó fi dórí AC factory fitted ni gbogbo ẹ̀ pátápátá ló ń ṣiṣẹ́ perfectly kò sí kankan tó ṣe bátìrì yẹn gan tẹ bá ti sàtẹ̀ pan ọwọ́ kan ló máa kick. Ẹ̀wọ̀n ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín sẹ́rí yẹn tẹ́ pé mọ́tò yẹn ti pọ̀ jù ẹ lè rẹ́ni tó máa rà ní yẹn àwọn yẹn ti pọ̀ jù ẹ wálẹ̀ ẹ ò ká náà máa wá báyà fún ni. Ok tí bá ní tó máa rà ní 500 máa ta. Iye tẹ́ ń pé mọ́tò yẹn ti pọ̀ jù ẹ wo tiny light tí mo ta níjẹta èló mo ta èló náà ra mọ́tò òsì kẹ́ ra mọ́tò 10 million tẹ́ bá fẹ́ ta ẹ̀ lè ta níye tẹ́ ra mọ́ náà ẹ mú wálẹ̀ mo tẹ́ rò pé bóyá máa pé bóyá bíi 200. Bọ̀dá ẹ̀dá kí ló dé láì ṣọ́ta jẹ́ owó tẹ pé adúrú mọ́tò yìí mo tó ń ta mọ́tò ìgbà tí mo ra gan mo ra ní 1 million naira ni torí nǹkan tó ṣẹlẹ̀ ló jẹ́ kí n fẹ́ ta ní iye tí mo fẹ́ ta yẹn náà. ẹ sọ̀rọ̀ mọ́tò yìí kò lè ju 200 lọ. Ok mo ti gbọ́ ìgbà wọn ni payment yẹn máa ń fẹ́ kó yá kíákíá because mo ní láti sọ́ta àwọn kankan pẹ̀lú owó yẹn. Ẹ ti gba 250 yẹn àbí. Mo ti gbà. Ẹ má wọrí èmi máa pè yín tó bá ti dọ̀la máa fún yín lówó yẹn. Bí ọ̀la. Ẹ má wọrí èmi máa pè yín bá ti dé ṣọ́ọ̀fù. mo tẹ trust yín náà gbogbo ẹ̀ ló wà ok kò sí kankan tó ṣe gbọ́. ṣé bí mo sọ fún yín pé kí n má ta mọ́tò yìí ok ṣé iye tẹ́ ẹ rà lẹ́ta nísìn àbí iye tó rà lọ́wọ́ yín ṣó pè yín ìyẹn kò kó fà ló ń tiẹ̀ just like that ó lóun ló ń ṣiṣẹ́ náà ṣé pé torí pé ẹ lose iṣẹ́ yín nísìn ṣó sọ pé ẹ ní ríṣẹ́ mi ni ok tí bá wá ríṣẹ́ mi nísìn mọ́tò ò lẹ́fẹ̀ẹ́ máa gbé lọ síbi iṣẹ́. wo àbúrò mi kò lè yé ẹ wọ́n sọ pé tí ẹ̀mí bá ṣì wà ìrètí sì ń bẹ tí mo bá ríṣẹ́ mi definitely owó iṣẹ́ tí mo rí yẹn náà ni máa fi ra mọ́tò mi but for now we need to sort a lot of things ìwọ náà máa gbọ́ school fees tó bá yá ń sin lálọ́dẹ máa dé ó lè dé lọ́la ó lè dé lọ́tùnla wọ́n máa harass wa and it's becoming too much jẹ́ ká sort àwọn nǹkan tó wà nílẹ̀ má worry ọlọ́run tó wà lókè á ṣe tó dáa. Big boss, I don't like that. Méjì sórí inú méjì yẹn èmi mo nìkan mẹ. yóò lè ti máa mú tèmi fẹ́ tó bá wù mí tó bá nice kó mú. so tí o bá tí ì mú yẹn mi gbọ́dọ̀ mú. tìbéèlì ẹ ti máa lára bóyá tó a lè bàbá ọ tó a lè gbà fún boss. báwo màdìyà. àbí tí o ẹ̀ máa ń gbà fún wa. ó yá fílẹ̀ bàbá ọ afúnlọ́jẹ máa wo bẹ̀. wọ́n ń wo bẹ̀ ní tèmi torí mistake. bàbá ẹ̀ ní wo bẹ̀ ẹ̀ ní wo bẹ̀. bàbá iṣẹ́ tá àwọn ẹ̀ ò ṣe dáadáa. bàbá ẹ má bínú ó ti yé yín. ó yẹ kó ọmọ méjì ló kó wa. ó lè tẹ́kàn wá gan pé wọ́n báwo sàbọ̀ la fẹ́ ká ṣe báyìí sí. ṣé tí bàbá ó ti yé yín ó fè mí náà try máa kó èmi straka tèmi ó máa ń jánẹ́ẹ̀tì ó ti yé aṣá mi kẹ̀dẹ̀rẹ̀ kò fi gbà kan pẹ́ ní oko rí láti wá àkọ́tún máa jẹ bàbá ẹni bínú ni bóyá ìgbàlẹ́ ní ìrìn ìjọba mi ó ti yé àwọn àdàbà mo tú gbogbo gbòòrò yẹn. gbàgbé ẹjọ́ àwọn dà. wọ́n àǹtà ẹ kàn wọlé. ọ wọlé ẹ kò sí wèrè ẹyági tíbi jáde tinú ẹyin ni. o lẹ́ẹ̀kì ó kọjú ẹ̀mí ẹ̀ my friend. tinú ẹyin gangan. ìfẹ́ di àwọn straight o nídìí ẹ má dá wọn bá lóhùn ó ti yé yín ẹ má dá wọn lóhùn. fẹjọ́ lẹ̀ gbogbo náà goru la jọ pọ̀lọ́. gbá fún àwọn ẹlẹ́ gbogbo fresh money wúkú ọbí èèyàn ìwé máa le. bàbá owó ìlú o. fún lóúnjẹ kó lè sanra ọ ọmọ tẹ́ tó ṣe fún wa. ẹ wá 10K ló wà níbí báyìí kí ló ń ṣẹlẹ̀. ìtọ́wọ́ ẹ̀ka nìyẹn. bàbá yẹn máa ṣe báyìí náà ẹ máa ṣe báyìí wà tí mo ti máa kó tv tó dáa wá ń kọ́ ẹ sọ ọkàn gbà yẹn wádìí òkè òsì wèrè. bàbá owó ìkéré o owó ìkéré náà àwọn méjì báwo fẹ́ kún fún ẹ náà máa yọ tèmi. máa wọ ní tí máa dẹ̀ lọ máa rí ẹ. àtàǹsọ nìyẹn.
ìgbà tó kó yẹ̀ méjì wà tó ń rí pẹ́ẹ́lì fún complete money sórí kò rí ìlera táwọn wá bí mi. ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ tó bá yẹ kó o fún lówó pé ni tó bá rí jù bẹ́ẹ̀ lọ́jọ́ mi àtúnwò wa. a máa wá striker mi ìyá rẹ ọmọ ẹ lọ ṣe owó mọ̀ pé òun ló lówó. owó òlù là ń ná. ó ga ó ga. ọmọ mi ló dé yìí ọmọ mi ló wọlé yìí. báwo sí wa pàtó. máa wọ mi wá jókòó sí ibà. ó wà kó sí èsì tó wà níbi tó ń gbóúnjẹ. sani ó jẹ́ wá jókòó sáárín bíbá yìí. sọ ta lẹ́nu díẹ̀. ọmọ mi yọ. hello báwo ni báwo ni so wà pa àbọ̀ báyìí fún báyìí. pẹ̀lẹ́ dàrí máa wọ. Ṣọlá 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 Ukwu Ṣọlá ọmọ dára ó dẹjọ́ àwọn ọmọdé ló sẹ́yìn lọ́wọ́ yẹn Ṣọlá Ṣọlá ọjà gan mo bọ́ wá fún un. àwọn ọmọdé sẹ́yìn àrímálẹ̀ lọ Ṣọlá Ṣọlá Ukwu ẹni bá rí yan láti ìbò lẹ́ẹ̀mejì. No, máa ti gbọ̀ pẹ̀lẹ́ ìfẹ́ mi. bí kí o bá pẹ́ ni a kì í pẹ́ṣẹ́. ìfẹ́ mi ó máa mú mi lọ. Let's go. Adédoyin. Ìdè sókè. wà á Adédoyin. nílẹ̀ jàre o láìkọ̀ kálá bíi tiẹ̀ báyìí àwọn ọmọ ìkó báyìí tó ní pẹ̀. ọmọ wọlé. dùnà ṣé ti kórìí tiẹ̀ gan ti kú. òṣèré olókùn méje òkòkò ìwọ kọ́kọ́ ń lọ sáré mú yẹn ìyẹn wá dé tán. tí ẹ lè mi ń ṣe fẹ́lẹ́ yìí náà. bẹ́ẹ̀ni o tọrọ yìí. èké gbẹ̀ntọ́. kí ló ń ṣe lọ. ọmọ wọlé. alábẹ́rẹ́. jẹ́ kó kalẹ̀ fọ́ sọ́wọ́ fúnra mi ọlọ yọ́fà owó tèmi àbí. jẹ́ sọ kẹ́kọ̀ọ́ fún ẹ. sórí mo fẹ́ sọ ní pé nǹkan tá a bá wá tá a bá ń ṣe fúnra wa ẹ jẹ́ a máa fi kú. àjò alọ́jà kalẹ̀ kọ́ àjò alọ́kọ̀ sí ìjọba ṣé èmi àti àbẹ̀wò ọ̀tọ̀ lójú lọ́tọ̀ nípo. sínú náà ṣé mi àti àbẹ̀wò. kájọ máa sọ́kó yẹra wa nínú. ẹ jẹ́ kẹlẹ́gbẹ́mẹgbẹ́ kò tiẹ̀ fáyé pé tìyẹn ni. ayélu ilé ìdàbọ̀ yìí I gbọ́dọ̀ change the environment nígbà mo tan AC mo tan fáànù mo wẹ̀ kó ká mi òru mú mi lẹ́bí àǹgò ni ọmọ yẹn ti dùn jù I'm telling you this ó ti dùn jù bí ṣe ń jù sí ló ń jù sí mi bí ṣe ń jù sí ló ń jù sí mi má jẹ́ parọ́ tán ẹ̀ ọmọ yẹn sin gbọ̀nlẹ̀ ọ̀pá tírín kanlẹ̀ ọkàn mi Honorable jẹ́ ìwọ mi di ọmọ yẹn wàá máa lá ẹnu mi ó ti dùn jù ó ti. Adédoyin èmi àti ẹ máa mú nǹkan lẹ̀ a máa mú sórí ọmọ yẹn mo ṣe ń wo báyìí bó ṣe yọ báyìí tó débẹ̀ yẹn mo wò láti òkè mo wò délẹ̀ mo tún wá wo ìsàlẹ̀ báyìí mo wò dé òkè ọmọ yẹn báyìí ojú mi báyìí ó ń wò báyìí ó ń kọ́ńtà pẹ̀lú tẹ̀ ní mo ní pé èmi ló ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ó kọ̀ mú mi ó kọ̀ páàkì ẹ̀sẹ̀ gbẹ̀ ni ṣùgbọ́n pé wọ́n ò ṣìlókù yẹn sórí ibi tí èmi àti ẹ̀ dé yìí wọ́n á ṣe ọ̀rẹ́ mọ́ èmi àti ẹ̀ máa ja gidi ìtò ṣe lé nìyí o ní ṣerú ẹ̀ mọ́ I'm telling you o ní ṣerú ẹ̀ mọ́ o ní sọ fẹ́ yes o ní ṣerú ẹ̀ mọ́ yes ti plan èmi lórí ẹ̀ ní mo sọ fẹ́ o ní ṣerú ẹ̀ mọ́ o ní ṣerú ẹ̀ mọ́ sí mi. èmi lójú èmi Adédoyin èmi Adédoyin why you fẹ́ mọ ẹgbẹ́ mọ́ why you. ọmọ dára ó dẹjọ́ àwọn ọmọdé ló sẹ́yìn lọ́wọ́ yẹn Ṣọlá o Ṣọlá Ṣọlá Ukwu. filẹ̀ ẹ̀rí ìsìn ọlọ́run bá ń gbọ́ orí ẹ̀ wà ń bẹ̀ ìwọ náà ń sọ tó bá sọ pé ọmọ tó ń sọdà ìwọ ni ọlọ́run bá gbọ́ kọ́lọ́run ṣayé àwọn ọ̀tẹ̀ bí ayé ẹ̀rí ìsìn kọ́lọ́run ṣayé tiẹ̀ bí ayé Nokia ṣìkò ẹ̀rí sì ti pajúdé filẹ̀ ọmọ ìyá rẹ̀. ìwà àtàwọn wíìtì lines yìí ni mo máa ń láì kẹ̀kẹ́ ó wà entertaining. èmi náà mo ní ìbámu nǹkan mi. mo fẹ́ láti dé ẹgbẹ́ ìgbẹ́ yẹn ni màá rí. ó yẹ kó mọ̀ pé eégún ẹ̀ ò ní kọjá kó má bomi sílẹ̀ ọlọ́run bá ń gbọ́ tọ́jọ́ bá yọ bá àmọ̀ pọ́jọ́ ló yọ torí ilé àmọ́ tóòrù bá ràn ọlọ́run ó taṣọ ọgbẹ́ á dúró re ni tí wọ́n bá ti yọ bá àti mọ̀ pé àbá àgbà lóde.
see month lọ́wọ́ mi really because okay jẹ́ ká jọ ṣe ẹ lè ìwọ gba. wá kí lédè tó ń ṣe yàmàyàmà àwọn fọ́ ni o kí lédè tó ń fa tẹ̀sùbà láì ṣàlùwàlà ọlọ́run ò lè gbàrún ẹ̀ ó dẹ̀ kápá gbígbà tó ń lọlé ọdún wá ṣé wọ́n náà tò sínú 35 naira ni àbáṣọ pé lódìdí ti jáde àmọ́ máa ṣe yàmàyàmà má ṣe bí ẹni tọ́lọ́run ò sí lẹ́yìn ẹ̀ mo ti pọ́n ẹ lé o mọ bó ṣe ń lọ. ṣùgbọ́n kí mi náà kì í ṣèyàn bẹ́ẹ̀ tí n bá rí oníyè tí máa ń fún ẹ bọ́ ẹni yìí mi really need much lọ́wọ́ má wọrí bá mi manage ilé. lágbára. ok jẹ́ ká ṣe báyìí tí a bá ra next time èyí tó kù máa fi balance ẹ̀ fún ilé ní máa wá kó papọ̀ mọ́ ẹ̀ tí máa fún ẹ ní the other time yẹn so get má wọrí má sọ papọ̀. a jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ tèmi pẹ̀lú tíjọ́ yẹn nìyẹn. kò sí problem. ẹ̀ṣẹ̀ gbá yìí bílẹ̀. ọ̀rẹ́ mi address kan tó ń pè ní Ọlámilékan Àyìnlá street ní United States ni mò ń bèrè. Ọlámilékan Àyìnlá street. náà sórí ilé tó ń wò yìí street tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tó bá ti dé bẹ̀ o lè jẹ́ bẹ̀ wàá wá yà lọ báyìí tó bá ti yà yẹn wàá padà yà báyìí o ti yẹ mo kàn ń wò pé bóyá kò bá mi wówó díẹ̀ kí n fi kún owó tó wà lọ́wọ́ mi láti ra ọjà torí àwọn owó tó wà ń ta ò wọlé. but báwo ni mo tún ṣe máa fún ẹ lówó mi nígbà tó owó tó wà ń ta ò tí wọlé. ó mọ̀ pé àwọn oníṣẹ́ oṣù ni mo ń tajà fún. ok nǹkan tó máa sọ nìyẹn bọ̀ wọ́n yìí máa sanwó. nǹkan tó máa sọ nìyẹn pé oníṣẹ́ oṣù wọ́n máa sanwó dèjé káyà mi já àti wọ́n pé owó tó wà ń ta ò wọlé báwo la ṣe máa ṣe irú business bẹ́ẹ̀ yẹn mi ò lè máa kó mi sí nǹkan tí ò ní yield owó investment burúkú nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni no problem ṣùgbọ́n pé weekend ni business tèmi owó máa wọlé weekend. Hello alamama hello oh tóńtó báwo ni aṣọ wa pa jọ ìyá yìí gan sábà lọ pé fòfò. ó gbọ́ mi ó lè gbọ́ ó wà lára ìwọ ṣé ó rí àdàdà o. ẹ má bínú pé mo intrude aunty ks wà lórí fún mi. kí ló ń wá ks báwo ni. Hey, the great Alabama kí ló ń ṣẹlẹ̀. ìwọ́dé kò máa flatter èèyàn nìyẹn kí ló need. ṣe báyà kọ́ bí sí mo ní ìdòwò ni jù tó lọ wọn tó make sense wọn tó mad gan. kò yẹ kó tì. ok ṣé nǹkan tó fẹ́ nìyẹn. àìṣe yẹn great Alabama. mo ti gbọ́ á kàn ẹ́ lára. All right. Ọ̀gá o bá mi pè Ṣọlá kó sáré wá lọ ṣiṣẹ́ ks ní ìdánmọ̀ so lọ pè Ṣọlá wá kó lọ represent. àǹtí gbogbo nǹkan tí ks ń sọ ni mò ń gbọ́ ṣé bó náà wọn ní ìdánmọ̀ tó máa gbẹ̀mí àwọn ni àǹtí I'm capable mo lè ṣe é. ìwọ náà gbọ́ pọ̀ tó sọ ló ní àìdíà ó gbọ́ o bó ní àìdíà nǹkan tá à ń sọ kí ẹ̀sìn ń sọ wípé òun ní ìdánmọ̀ ó lóun ní ìdẹ̀ṣẹ̀ burúkú ọ̀rẹ́ mi ó mú nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ gbẹ̀mígbẹ̀mí ló lóun fẹ́ ẹ tó máa gbẹ̀mí ẹ̀ ó mọ tí ìyọ̀ ẹ̀mí tiẹ̀ léwọ̀ lọ́wọ́ rí àwọn eléyìí yọ ẹ̀mí ó máa mú ẹ̀mí yẹn ó máa yé kéde háì tó máa mú lé lọ́wọ́ yẹ́ àǹtí bọ̀ kí ló dé tó jẹ́ pé tíṣẹ́ gidi bá ti wá Ṣọlá nìkan lè máa ń pè ṣé mi náà ò dá tó ni just look at me. ẹ jẹ́ kí mi náà lọ ṣiṣẹ́ náà. mo bó ṣe wà lára ẹ lóòótọ́ gbọ́ngàn tó ń sọ. wọ́n ti kọ́ ọ ní ẹ̀yin lè máa fi creativity ṣe nǹkan yìí bá mi pè wọ́n kó sẹ́wọ́n lọ pa owó wá wọ́n waste time owó yẹn ó ṣe kókó yẹ kó wọ́n lọ pa owó wá fún mi. àǹtí ṣé bí kíkọ́ ni mímọ̀ èmi náà máa ṣe. wàá kọ́ máa wọ̀ ọ́ ṣe bóun kọ́ lọ́wọ́ ni wàhálà wo ọmọọṣẹ́ náà máa ń lò àbí ń gbọ́ owó náà máa mọ̀ ṣe wàá mọ̀ ṣe bó ti èpè Ṣọlá wá ná ká sì gbowó eléyìí ná ká sì gbowó tó wà lẹ́yìn ná. ọ̀rẹ́ mi ṣé ìwọ ní ọmọbìnrin lè lọ́wọ́.
gbé ṣubú. Ọmọ nǹkan tó lè jẹ ìgbà. Ọ̀rẹ́, jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. For how long ló fẹ́ fi ṣiṣẹ́ ìdá? Kó gbọ́mọ fẹ́lẹ̀ kó gbọ́mọ fẹ́lẹ̀ kó má fi ṣọmọ sọ́kùn. Ìjọ nítorí Ọlọ́run iṣẹ́ yìí ní orí pa ẹ̀ lára ẹ̀. O fi raṣọ, o fi kọ́lé, o fi change ilé tó ń gbé ti láti gbà mọ́júmọ́ náà ló ń ṣe ń gbé. Àǹtó rẹ ní bá rìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀ náà. Pásítọ̀ Dípọ̀. Eléyìí sọ̀rọ̀ Pásítọ̀ Dípọ̀ òótọ́ ọ̀rọ̀ ní pé ká má sọ òun. O mọ reason tèmi fi so lè fún ẹ. Àwọn àgbà bọ̀ wọ́n nípa ọ̀rẹ́ mi lójú ti ojú òtí mi ò yá mọ̀ gbogbo wa. Wọ́n máa rò pé bákan náà láti lọ́wọ́ ṣe náà. Wo ìwọ ṣé yóò ti gbàgbé mi? Ó tó ní máa ṣọmọ fún yàn. Bọ́dẹ́ tó ń fẹ́ ṣe yìí ó bad gan. Ó bá ṣé mọ́tò mọ́tò ló mọ̀ wọ́n fi ẹ́ lẹ́. Mọ́tò ṣé ọ̀rẹ́ mi kan ó ṣe dín ní. Fẹ́fẹ́ kó wọ́n kí bó ṣe fi Nàìjíríà lẹ́kọ̀ọ́ lórí máa bá. Ó kọ́kọ́ fi hàn ṣe kó àgbà fún mi gbà. Mo yí ẹ. Yeah, anytime password before that joy. Ah, how are you? I'm fine. Hey, can you record? Beauty. Beauty! Oh, what a pretty lady! Stand up, let me see. Ah, sit down. No, she's pretty. Thank you. Ẹ̀gbọ́n, ṣé believe pé ọmọ yóò ń wojú anybody? Ẹ̀yin ló ń dúró dè. Àtìgbà tó ti ń bá yín sọ̀rọ̀ ló ti ní òun like anybody mọ́. Mo wá reserve ẹ̀ fún yín. Ah, àdá fún ẹ. Àbúrò gidi ni wọ́n. What's that? You know what? Yeah. You love me. No, this girl is good. You know, ó ṣe bí àwọn ọmọ ìlú òyìnbó yẹn. Ó mọ̀ pé àwọn ọmọ ìlú òyìnbó yẹn tí wọ́n bá rí ọkùnrin tí wọ́n bá love ẹ̀, they will just walk up to him wọ́n dẹ̀ sọ fún pé wọ́n love ẹ̀. Kò dàbí àwọn ọmọ Nàìjíríà bí tó yẹ kí tó bá rọ́kùnrin tó love ẹ̀ wọ́n máa po. How you doing? Hold on. Sorry. Oh, nasty! Oh! Come here! Hey, everybody! Come here, my brother. What's up, bro? I'm fine. How are you now? I do. Kí ló dé? Oh, God. Oh, fumble. Look at the time. You're just coming. Wọ́n wá sọ máa wá fi ìbínú yẹn máa fi nǹkan mi rà mọ́. Ṣé yẹ ìyá jókòó? Ìwọ jókòó. Bad guy. Sit down. Come on. Now, at this point in time, gift money for as my welcome gift to you. Relax. Sola Ukwu. Come in, baby. That's it. Come on. Come inside. Check out. I'm going to bah. Not to kill you. Oh, no. Very good. Yeah. Ìwọ yìí máa ti wá sọ wọn tó sáàgbàgbà lọ ẹ bàbá. Àbúrò, o máa ṣe favour kan fún mi. O máa ní láti excuse me. Wọ́n máa mú Beauty lọ. Máa pè é lóyà kan. Beauty, please. You guys have to do it right now. Right now. You have to go. I'm so sorry, okay? I'll call you. Okay. That's good. Ìwọ ni Sola Ukwu. Ìwọ ni ọmọ tí wọ́n arrange wá fún mi
Rose girl. Ọmọ aláṣẹ́wó. Wálé kì í ṣe bó ṣe rò náà. No. Báwo ni mo ṣe rò? Mi ò rántí wípé mo fi ẹ́ sínú position báyìí kí tó kúrò nílò yìí. Ó tọ́ mi ò fi mí sínú position báyìí kó tó travel. Kó ṣẹjọ́ mi. Bá tó travel, tó bójú ẹ̀yìn, tó mọ̀ mí ò ṣe leave. No contact, no call from you. Don't say that. Because tí mo dé sínú ìlú yìí, the first thing I did was to go see office and I got to your office. If you don't stop me to resign, you don't no longer walk over there again. Ọ̀gá mi ló sọ fún mi pé mo ti resign now. Ọ̀gá mi ló sack me now. Yes. Torí pé ọ̀gá mi bá mi sọ̀rọ̀ fún fẹ́fẹ́ mi, ó dé bá fún. Ṣùgbọ́n a long story. Right, so you can go on easy. Oh yes. Come on, people here. This is fantastic. You've done a good job. That's nice. Catch you. Very okay. Yes. How would you can do what about clothes? No. Oh, very important, sir. Very important? Yes, sir. Okay. Sit down. Thank you, sir. Yeah. I'm all ears. Mo need assistance, sir. Yes, sir. Fẹ́ kẹ́ yá mi lówó ni, sir. Oh, just like that. Kì í yẹ ẹ́ lówó. O ò gba salary ni. Ṣé mo ń gba salary? Kí ló ń fowó ẹ ṣe? Mo fọ́ ní ọkàn sọ, mo fẹ́ kẹ́ yá mi lówó just like that. Kò rí bẹ́ẹ̀, sir. Owó lé mi ló ti expire. Landlord mi ní kí n pack out. Owó tó dẹ̀ wà lọ́wọ́ mi ò tó. Mo wá ní bóyá máa yá mi lówó títí the ending of the month. Máa dá padà, sir. This is good. It is very, very, very good. I'm not happy for you. Yes. Because ìwọ tó jókòó ní ọ̀tá ara ẹ̀. Yes, kò yẹ kó máa wówó tì náà, kò yẹ kí ìyàwó máa jẹ́ ìwọ tó jókòó yìí ní ọmọ ẹlẹ́ran tó ń jẹ̀gùn. Ìwọ ló jókòó sí di odò tó gbẹ́dẹ̀ ń gbẹ́ because you don't know how to go about it. Àti sọ lẹ́nà fún ẹ, òyìnbó ní use what you have to get what you want. Ó ní nǹkan tó lè fẹ̀chẹ̀ lówó. For God's sake, look at you. Ó fẹ́ lo nǹkan yẹn láti get owó, ó dẹ̀ wà níbi tí owó wà. Kò yẹ kó máa wówó tí kò yẹ kí ìyá máa jẹ bó ṣe wà yìí. I don't understand. Kò yẹ. Látò kí n ṣe ọmọdé. Just look at yourself. You're a pretty woman, ebony. You have the height, you have everything. What are we talking about? Use what you have to get what you want. Bitch me, so do we go to your debut, okay? Beautiful. You have the height. Mo gbà fọ́gá mi. Kò fún mi lówó. Ètò gbalẹ̀ fún mi. Ṣàdédé ni mo rí pé ọ̀gá mi ò pay attention sí mi mọ́. Ọlọ́run jẹ́ kọ́gà fún wa lówó ní weekend yìí o. Àmì o pé mo ní ìdíwọ́ ẹ̀ bá ti. Mo ní ìdíwọ́ ẹ̀. Olúwa yẹn wọlé tí mo súnlẹ̀ tí mo kúrẹ̀ lẹ́nu wa. Ìjọ má bínú ṣọ́ fún yín appointment. Yes, wọ́n fún wa ní appointment kàdúrà. All right.
Hello, sir. Hello, Lande. Yes. Àwọn ladies méjì kan wà níbí báyìí. Wọ́n béèrè mi. Wọ́n ní pé àwọn fẹ́ rí yín. Àwọn méjì. Okay. Ẹni kan máa wọlé bọ̀, yes. Okay, sir. All right. Auntie, come on. This way, right? Ọ̀rẹ́, àwọn ni. Mom. Oh, Mom. Bẹ́ẹ̀ni. Hello, Chief. How are you? Chief. I'm good. How are you? Oh, yeah. Nice one. Sure, okay. Yeah. What's your name? Oh, I'm Becky. Becky. What's your name? Rosa. Rosa and Becky. Are you guys good? Oh, Chief. Mo gbọ́ pọ́n ní ẹ máa ń ṣeré gan. Wàá ṣeré pẹ̀lú àyájá. Really? Wàá padà wá ṣáni. Torí kò sí bó ṣe ní súfèé. But Chief, ṣé tí ever gbọ́ nípa àwọn ìgbín tó ń yọ̀? Mi ò tí ì jẹ yẹn rí. Oh, Chief, yẹn gangan lèmi wá fún yín jẹ léni. Mo sure. Kẹ́ lè mọ̀ pé eré tèmi gbé wá fún yín ó special. Àbí? In fact, èmi náà ń pè ní ọlọ́gìnì. Ṣé gbọ́ tó máa sọ pé ní kò kí n bọ́ lọ́gìnì lè kí ni tiẹ̀? Iṣan ni, èmi ni mò ń jẹ́ bẹ̀. Ó mórúkọ mi ni. Orúkọ wo nìyẹn? Èmi làkúta gèrè ẹ̀kún. Dààmú mo dààmú onílé mo tún dààmú àlejò. Yes, now. But ṣé mọ̀ pé eré tí àwọn màdámù kì í fún yín ṣe lé làwa fún yín léni? Good. Eré tó ju eré lọ. Tó jẹ́ pé tí a bá lọ tán ẹ tún máa pè wá padà ni. Wàá dẹ̀ sùn kúrò níra. Ó ẹ̀mí nẹ̀. Chief ẹ ṣọ̀. Orúkọ tí mo pera mi ni. Ṣé ká gbé bẹ́tìn lè? No, má jẹ́ ká bet. Má jẹ́ ká bet ní sùúrù. Kí lẹ pé ayé gbọ́? Àwọn ṣe mọ́ mi o. Ẹ wo ibi tí o bá ti sílẹ̀ náà ń jiyàn ọjà. Really? Yeah. Let's go there. Yeah. Chief? Yes. You stand up. Okay. Ẹyẹ dìde. Ẹnì ṣó ń Àbí ká bẹ̀. máa ṣe lọ láti bí. No, ìwọ ni ṣó ń bẹ̀. Yeah. Come over. Good enough. In fact, Chief, èèyàn kan mo lè jẹ́ yín tán. Ẹ try. Sọ fún ẹ̀ náà. Jẹ́ kí àbò mi. Oh. Thank you, Chief. Rosa. Thank you. Thank you so much. Thank you. See you some other day, sir. Yeah, thank you. Yeah. Bye. You guys are good. Thank you. Give me a call. Yeah, I'll call you. All right. Yeah. No problem. For sure. Yeah. Oh, thanks very much, Nancy. All right. So Thank you. Yes. Adams, how could you? Mo wà lọ́fíìsì, ó ń gbé àwọn ọmọ dẹ̀tí yẹn wá bá mi lọ́fíìsì. Ká ní mi sí lọ́fíìsì náà sọ fún mi kó gbá àwọn ọmọ wá bá mi lọ́fíìsì máa nírọ́ ni. But irú ẹ̀, ó gbá àwọn èèyàn bá mi lọ́fíìsì. How could you? Ó tẹ̀ wá wá àwọn tó gbé wá yẹn. Don't you say me? Irú àwọn yẹn. No, mi mọ̀ kó. No. Mo rò pé nǹkan tó ní class ni. Mi mọ̀ kó ní class at all. Ó sọ̀rọ̀ ni.
ó fẹ́ ti fẹ́ndà sọ̀rọ̀ náà. Káò mo ní kò fún mi lówó mo ní kò sówó àṣé ọmọ yẹn tó fún wa àwọn ọmọ ẹ̀ ni ó jọba months ọjọ́ wo ló fún mi nírú owó yẹn. No, mo rò kó lè ṣe wọlé bí tí mo gbé ẹ sí ó sí bí àtọ̀. No. You are a very useless man. Ṣé kò sí pẹ́? Mo sáré lọ fún mi ní kọjá ọ̀gbìn. Àwọn tí ilé ti lẹ́nu ìlú láti wọ́n wọ ẹgbẹ́ mẹ́ta o. Wọ́n bẹ̀rẹ̀ tó wá sí pé kò yọjú sáwọn. Ọ̀gá ti dé báyìí sí. Of course. Owó táìmù owó ẹ̀. Mo fẹ́ sáré àpọ̀ sáré. Okay. Baby. Yeah. What is this? Sack letter. For who? For you. You have your name on it. Why are you asking for who? It's for you anyway. No, the mistake of the thing ní orúkọ mi fún Adébáyé. Báwo ni? It's a mistake. Ṣé gbogbo àwọn agbára tó ń gun ẹ̀yẹn fẹ́ kó lọ lò sí bọ́ọ̀mì, alright? You think you're too much. You think you are the boss here. Mẹ́sìn ò deserve lé kí ni mo ṣe? But you deserve more than that. Okay? You're sacked. You no longer work here. Meanwhile, tó bá dé office accountant àti mo ti ṣọ́ pé mo ti prepare owó ẹ̀ gbogbo entitlement àti ready àkó fún ẹ. Thank you. Stop. Oh, lè máa ṣeré pẹ̀lú. Go! Why? That's how it is. Ṣé torí pé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀? Why now? Do you know I love you? I know, of course. Why are you treating me like this? Please now, babe. Please, you're sacked. You're no longer working here, so you have no right to touch me. Okay? For me, big man. I will embarrass you. For me, big man. Oh God, you're wasting time. Go. And mind you, tó bá ti délé, gbogbo nǹkan tó jẹ́ tí ẹnu yẹn kò back it straight because ara àwọn ọmọ tí wọ́n ń fẹjú mọ́ bíbá ẹ̀ ló máa take over there, alright? So go. Lẹ́yìn ìgbà tó ga mi sack mi, mo rí pé mo fẹ́ lọ. Mo wá rò ó pé mo ló kú tí mo máa lọ. Mo bá gba ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mi lọ. Gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn o. Ẹgbà ayé ọmọ ọkùnrin mà ti wá bàjẹ́ o. So ó ṣe chop and clean mouth ló ṣe fún ẹ̀yìn. Ṣé o ní nǹkan tọ́nà àwọn ọkùnrin yẹn ṣe máa ń sùn ni? Ọ̀rẹ́ mi, ó mọ̀ nǹkan tí mo wá báyìí fún sí. Mo wò bóyá kí n kó gbogbo dọ́kúmẹ̀ntì mi fún ẹ kí n kọ application policy mi bóyá o lè bá mi ríṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Jọ. O fẹ́ ṣiṣẹ́ tí mò ń ṣe. Of course, wọ́n nìkan ló kù mí kù sí. O dẹ̀ sure pé ẹ̀mí ẹ̀ máa gbé iṣẹ́ tí mò ń ṣe. Gbọ́ ọ̀rẹ́ mi, màá ṣe nà kí ló wà ń bẹ̀? Màá ṣe. Lóòótọ́. Màá ṣe àyà ẹ̀ máa já. Tó bá ti jẹ́ tìyẹn ni kò sí wàhálà. Ọdún tí wà ò ní láti kọ application. Even gan ọ̀la ló máa bẹ̀rẹ̀ iṣẹ́. O sure? Ọwọ́ kan tí bá ti pe ọ̀gá mi báyìí, ó máa fún ẹṣẹ́ ni wọ́n bí dá. Ó máa wọlé ni. Wọ́n ti ẹ̀bí dá kó má gbà ẹ̀. Wọ́n tọ́jú ọmọ yìí o.
gbogbo nǹkan tẹ́ ń sọ látàárọ̀ pátá ni mo gbọ́. jọ nítorí Ọlọ́run ṣé mo pè ẹ́ sọ̀rọ̀ ni o ti mú etí sẹ́gbẹ̀ẹ́ ògiri gbogbo ń tà ń sọ pátápátá ló ti gbọ́ kí ló dé gbà tí mo wá fẹ́ bá wáṣẹ́ kí ló ṣẹlẹ̀ sí. àǹtí Ṣọlá àǹtí mi láwọn fẹ́ bá yín wáṣẹ́ wọ́n fẹ́ bá mọ ṣẹ́tà tí mi ṣe mọ ẹ wò ó tí mo fẹ́ fún yín ni pé ní agbára Ọlọ́run Ọlọ́run á fún yín ní iṣẹ́ alálùbáríkà iṣẹ́ gidi Ọlọ́run ọba máa fún yín torí future yín ni o. Iṣẹ́ tèmi ń ṣe ò kì í ṣiṣẹ́ alálùbáríkà kò ń ṣiṣẹ́ gidi so iṣẹ́ tèmi ò ní future. Ó ní. Iṣẹ́ tí mo fi ń bọ́ ẹ tó fi rí báyìí òun ni ò ní future. Ẹ jọ oúnjẹ ta ní kẹ́ bá wa ṣe nǹkan. Ó kù díẹ̀. Ó kù díẹ̀ ẹ ṣe ẹ lọ mójútó nǹkan tẹ́ ń ṣe. Àǹtí Ṣọlá ó dàbọ̀. Ẹ ṣe o gbé borùn. Má má dá lóhùn orí ẹ̀ ti gbálẹ̀ mà ní ó má rẹ̀ ni ọ̀la ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lọ́wọ́ kan ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bóyá yẹn ń dá pé bóyá ọ̀gá mi máa sọ̀rọ̀ ọwọ́ kan báyìí ó ti yẹn ti ẹ̀ pé yẹn pé báyìí ọ̀la ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò sí tó máa dẹ́ ìlú. Tí ọ̀rẹ́ mi ni mo wá mo Ṣọlá lórúkọ. Ó lóun fẹ́ join company wa òun fẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú wa so mo dẹ̀ sọ fún yín pé kò sí problem pé ọwọ́ kan tí bá ti mú débí báyìí la máa gbà síṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Pẹ̀lẹ́ Ṣọlá ṣọwọ́ òkè ó fẹ́ máa bá wa ṣiṣẹ́ dídé náà. Okay, marketing department lẹ fẹ́ fi sí. Kò ní application. Jókòó. O ti ríṣẹ́. Pẹ̀lẹ́ iṣẹ́ wa lè díẹ̀ o bẹ́ẹ̀ mi DJ ni street láti máa ṣiṣẹ́ a máa ń gbéjà fún àwọn èèyàn wá dé gbogbo súnmọ́ wa a máa gbéjà sáwọn èèyàn àgbéjà lọ a lè gbéjà lọ anywhere a lè gbé lọ sí Naija a lè gbé dry any state ní Nigeria a tún lè gbé lọ outside the country a máa ń gbéjà kiri ni a gbé fáwọn ọkùnrin àwọn obìnrin dẹ̀ máa tún rajà wa in fact àwọn obìnrin ló máa ń sanwó jù àbí kí ló ní mo sọ. Auntie, see what my understanding. That's prostitution. Wọ́n máa ń pè bẹ́ẹ̀, wọ́n máa ń pè bẹ́ẹ̀, wọ́n máa ń pè bẹ́ẹ̀, nǹkan máa ń pè bẹ́ẹ̀. Auntie, mo lè ṣe bá. Tèmi ta lè rí. Ṣé wàá okay ṣá? Kí ló ṣe wọ́n? Nítorí Ọlọ́run tí ń bá mi pa àwọn girls mi jáde, ṣé ìwọ bẹ́ẹ̀ sàtún àwọn girls mi tó ṣiṣẹ́ yìí? Ìwọ ni mo ṣe é, dúró kó wo ṣẹ́, jókòó kó dúró kó wo ṣẹ́, wàá fojú ẹ̀ rí sí i, wọ́n sọ pé wò lè ṣe é. Wọ́n máa kó àwọn ìjábọ̀ tán sìn, èmi àgbọ̀n, wọ́n máa wà àwọn tó máa jáde. Now go girls. Where my girls at? See me. Hey, what's up? Ẹjọ́ iṣẹ́ àgbà mi fire. Hello. Èwo ni wọ́n lórí òkú dá tó? I tire her. I tire. Tó bá sọ pé nǹkan madentin tó ń pè ní madentin. Ṣó tún wá rí tiwọn yẹn ó tún wá ń blinking. Ṣorí wọn ṣé wọn náà ti fojú ẹ̀ rí. Ṣé o ti rí báyìí? Kèyí ìjọlẹ̀kẹ̀ tí àwọn ladies yìí lò wá sọ́dọ̀ ọ̀gá mi lọ́fíìsì lọ́jọ́ yẹn tọ́gá mi kó adúró owó yẹn fún wọn. That means lẹ̀kẹ̀ làwọn ladies ń lò ń sìn láti fi gbowó. If that should be the case, I'm ready to do it. Mo ready máa ṣe. Mo ready. Ó ní dídé tí wọ́n ní kò dìde tẹ́lẹ̀ yìí wọ́n pé iṣẹ́ burúkú wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni díje ni kọ́kọ́ mo fẹ́ máa dọ́gbọ́n fáwa àárẹ̀ tí mo bó ṣe ọmọdún tí mo ti wà lẹ́nu iṣẹ́ yìí gbogbo ẹ̀yẹ ní ti rí kó tó wọ ìgbà tó ṣe wọlé báyìí mo ti mọ orú ọmọ tó yà ẹ kò sí problem jẹ́ kí wọ́n introduce ara wọn sí ẹ. Orúkọ tèmi ni Ọlájùmọ̀. Orúkọ tèmi ni Tóńtó. I'm Ṣọlá. Ṣé ká sọ wípé welcome to the house. Àbí náà. Ṣé kẹ̀ ti sọ fún mi pé àwa máa ń fa gbòòrò àmọ́ gbòòrò tiwa kò kí ń fa gbó. Àbí náà. Happy birthday. Auntie me. Thank you, ma. Auntie me. Auntie me.
Feel at home. Ọlọ́run wa. Feel at home. Ó ga jù. Feel at home. Ó ga jù. Ọ̀rọ̀ kí ló ṣe ìwọ̀n? Bí ti mo ní nígbà àwọn girls yẹn náà. Ọ̀dọ̀ ìjọba mi bá sà sọ̀rọ̀ náà. Come get feeling náà. Ilẹ̀kẹ̀ bíi ti báwo? Ó ní kálukú lọ ra títí ẹ̀ nínú àwọn. Àǹtí ò kì í fẹ́ anybody nílẹ̀kẹ̀. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bá mi bá wọn sọ̀rọ̀. Come get feeling náà. Ó yẹ kó understand. Àná àǹtí ò kì í fún yàn lẹ́kẹ̀. Even gan mo mọ ibi táwọn girls yẹn ti ra títí wọn. Èmi gan ní ìnà tí mò ń lò. So tó bá ti fẹ́ ra ṣàkóso fún mi, máa mú ẹ lọ síbi tó ti máa gbọ́dọ̀ jẹ́ pé ìwọ fúnra ẹ ló máa lọ ra nǹkan ẹ̀. Kò sí wàhálà. Sola Ukwu. This is serious. Mo jọ ẹ̀wọ̀n. Ìlẹ̀kẹ̀ yìí ni mo wá lọ tí mo pàdé bàbá kan. Ọmọ mi, èló lè yí? 1,200. Díẹ̀ ni ẹ bàbá dálẹ̀. Tẹ́bí ẹyọ mẹ́ta yìí àti mélòó gan mélòó mọ̀ wá ara tọrùn mi. Ẹ ká sàn mà. Kí lẹ fẹ́ mà? Bàbá mò ń bọ̀ o. Wá dé mi lọ. Bàbá ìjọ mò ń bọ̀. Ẹ má bínú àti mò ń bọ̀. Kí ni máa ń ṣẹ̀yìn ọmọ tẹ́ máa ti wúrò? Orí mi àgbàlagbà báyìí, ọwọ́ àfi nítorí ìdúró, ọlọ́ bàbá ò ń bọ̀, bàbá ò ń bọ̀. Sójú mi lọ. Wo ẹgbẹ̀rún kan nù. Ẹ ní kí n fún yín láìlọ́ọ̀nù ni. Àìwò má ṣe yọ. Arábìnrin. Owó jẹ́rìí. Sóòmù ló. Abínú bí ọsùn bí mo ṣe pè ọ́. Ó sórí rẹ̀. Ó rí pé ìlẹ̀kẹ̀ ni wọ́n náà fẹ́ rà. Mẹ́ta. Ìlẹ̀kẹ̀ tí wọ́n sì fẹ́ rà ṣe bí ìtẹ́ náà fi ṣe wúkú. Mọ̀gẹ́tì rẹ̀. Bẹ́ẹ̀ ma. Akáre. Àmọ́ ìfẹ́ sọ kí ní kan fún ọ. Bó o bá ní bínú tó sì ní wò pé ẹni tí wọn mọ̀ rí lásánlásán yìí ṣe wá pè mí. Irú ìlẹ̀kẹ̀ tí o fẹ́ rà yìí mo ní kan tí mo fẹ́ fún ọ. Ilé ọmọ yìí ọ̀kàrẹ̀ ò jèrè òní ò ní sórí ibú gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún ọ ńgbà tá a ń bọ̀ mo ní n ó fi ìlẹ̀kẹ̀ lé ọ lọ́wọ́ wọ̀mí ìlẹ̀kẹ̀ ọ̀rẹ́ jogbo bí òró rè é kí mo pè fún ọ bàbá ikú ọkùnrin lówó yìí orílẹ̀-èdè yìí ukwu ni wọ́n á pè àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn obìnrin pè é orí ọkùnrin tó bá lù ú olù tó ń bẹ̀nù kọ̀ tó lọ mọ́ ẹ̀yà kan lọ bẹ̀ mí ṣùgbọ́n rírí tèmi náà rí ọ èmi náà wà fẹ́ fi ṣí ọ lóore ọ̀gbádùn mi sórí lẹ́kẹ̀ yìí tọkùnrin nìkan kọ́ ní í ṣe o gbogbo iṣẹ́ tó o bá fẹ́ kó ṣe fún ọ ní ọmọ àṣẹ fún ọ èmi àròlé mọ́tọ́ bẹ́ẹ̀ ìgò mẹ́kùn ojú báyìí náà lọ gbà bàbá yìí ọ̀kárí yọ jẹ fún ọ yọ bá ọ dára lágbára kó lágbára ṣe. Bàbá Adé, ẹ̀jẹ̀ rí ẹ wá ẹ di ẹ̀jẹ̀ rí. dákun ọgbọ́ ọjà rẹ. Ṣé iṣẹ́ tẹ fẹ́ kó fọmọbìnrin ṣé òun lè ṣe sílẹ̀ fún? Wọ́n gbọ́. Iṣẹ́ tẹ kó fọmọbìnrin ṣé òun ló ní? Kí ló wá kàn tiẹ̀ ń bẹ̀ báyìí? Ṣé mọ̀ pé ọmọbìnrin tẹ ṣe kínní ìsílẹ̀ dè ṣé máa dúró owó tó kó fún yín? Nísìnyẹn gbégẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tẹ́ gbé fún tó bá dé ìsìn báyìí lẹ́yìn fẹ́ ṣe. Luna ó ṣe yá olóòfo ìyàn báyìí gbèkè ìyàlẹ́ ni ọmọ ṣe mọ ní tó ń ṣe ọ́ ọ̀tọ̀ ni tó rò lọ́kàn ọ̀tọ̀ ni tó ń rò lọ́kàn ntí wọ́n rò ní pé bóyá èmi àtọmọbìnrin yìí o bí mo ṣe mú wá yìí o a ní nǹkan kan pọ̀ kò jọ́ ò fìgbà kan gbádùn rí yáadé ọ̀tá sánsán ò sí bórógbó ò hó yáyà gbogbo ọ̀rọ̀ rẹ bákan náà ni. Dúnà
ṣé nítorí pé ẹni jẹ́ èèyàn rẹ ló ti jẹ́ pé lọ́wọ́ á lọ́ mú láyà rẹ báyìí. n ó ṣe mí fún n ó ṣe mí fún níranù. lọ́dọ̀ọ́dọ̀ jáde kókó rí ibú lọ. ọmọ àlè n ò mọ tọkàn lọ́rọ̀ mi. má bínú jẹ́ ọmọ gidi kò ní sórí bọ́ọ̀rọ̀ obìnrin ṣe rí lò ọ̀rọ̀ dáadáa ló bí ní ọ̀kárẹ̀ yóò bọ̀ lára mu ọ̀kárẹ̀. ẹ wo ọmọ mi wá. wò mí n tí mo fún ọ yìí ó ní àwọn èèwọ̀ kan bí n bá ti ṣàlàyé fún ọ kódà wò ó sọ̀rọ̀ pé mo ṣàlàyé fún ọ pé gbogbo iṣẹ́ ní í ṣe bọ́ bá ń gbọ́ kó ṣà lọ́tún tó gbọ́ kó ṣà lósì tí wọ́n bá ń yìnbọn dúró èmi àròlé ọlọ́fin mo sọ bẹ́ẹ̀ fún ìbọn kan ò ní gbà ọ́ àmọ́ ìwọ ọbẹ̀ ni pé gbúrú aṣọ tó wọ̀ sọ́rùn yìí sọmọ pé ó ní pupa ó sì tún ní funfun bọ́ bá wá jẹ́ pé àwọn tí wọ́n ń yìnbọn lọ́jọ́ náà tó bá jẹ́rú aṣọ tí ó wọ̀ sọ́rùn yìí lẹ́ni náà bá wọ̀ tó gbébọn dání mọ́ dúró yóò ràn ọ́ aṣọkáṣọ tó o bá wọ̀ lọ́jọ́ náà tó bá jẹ́ pé aṣọ dúdú lọ bá wọ̀ sọ́rùn kẹ́ni náà sì wọ aṣọ dúdú mọ́ dúró o bọ́ ọ bá wọ aṣọ pupa bẹ́ni náà bá wọ aṣọ pupa mọ́ dúró o àmọ́ bí wọ́n bá wá pọ̀ bí bàbá èṣù tán lọ́jú ìbọn kọ́ irú aṣọ tó wà lọ́rùn tiẹ̀ tí ò sí lọ́rùn wọn dúró lákọlọ wà lọ́jọ́ náà bí ìbọn kan ò ní ràn ọ́ èmi mo sọ bẹ́ẹ̀ ìdílé tí ṣe bí mọ́là wọ̀ lù wọn ò pé méjì ni. ẹlẹ́kejì bẹ̀ ǹjẹ́ o tiẹ̀ mọ ìdí tí mo fi fún ọ ní tí mo fún ọ yìí. ó bá mi mọ̀. ọ̀dà àwọn àgbábọ̀ wọ́n ní ẹni tó ṣu lọ́gbàgbé ẹni bá kó báyìí kò ní gbàgbé lára ìyẹn ogún ọdún ṣìrè fẹlifẹli báyìí ní jóni lọ́wọ́ ṣọ rántí ọjọ́ kan tí ọkùnrin kan wà lẹ́yìn ọlọ́kadà tóun àtọlọ́kadà jọ ń fọ ọ̀rọ̀ kan mára wọn lọ́wọ́ lórí ó ṣòwò kò ṣòwò 50 naira tí wọ́n wá ń bọ̀ lọ́jọ́ náà tó wá fún ọlọ́kadà tó fẹ́mi ní ẹgbẹ̀rún kan 1000 naira tó ní kí n fọ́ ọlọ́kadà lówó tó tún ní kí n máa kó ṣéǹjì mi lọ. bàbá ẹ̀yin ni ẹ̀gbọ́n kọ́ ọjọ́ mẹ́ta. orí oore tó ṣe mí lọ́jọ́ náà rírí tí mo rí ọmọ wa mọ̀ pé olóore mi rèé olèmi náà wá ṣẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ ẹ̀yin tí wọ́n rà lọ́jọ́ náà èmi ti mọ tí wọ́n fẹ́ lọ rèé fi ṣe ẹ̀kọ́ mọ́ bá a náwó dànù ọ̀kárẹ̀. ẹ ṣe gan ẹ pẹ́ fún wa ẹ ṣe àdúpẹ́. gbogbo nǹkan tó go through lélẹ́yìí Ṣọlá kì í ṣe fọ́ọ̀tì mi náà mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí Ṣọlá ìgbà tèmi náà travel tí mo débi tí mo ń lọ gbogbo nǹkan dojúrú ni gbogbo nǹkan tí mo fẹ́ ṣe báyìí kò sí eléyìí tí mo rí ṣe nínú ẹ̀ ṣé ẹni tó bá wà nínú ìṣòro ṣòun ló fẹ́ rántí ibi tó ti ń bọ̀ mi ò tiẹ̀ rántí pé bóyá mo fẹ́ pè ẹ́ tàbí mo tiẹ̀ fẹ́ jẹ́ kó pè mí because èmi gangan mi get bearings mi get life mi my life was upside down but mo fẹ́ agree wípé èmi ni mo fa ẹsẹ̀ gbogbo nǹkan tó ń ṣe yes I agreed Ṣọlá I am sorry. I'm sorry for everything. Shola, I'm sorry for everything. Shola, I still want you in my life. Yes. I want to take you back.
I want to love you. I want to make you my wife. I want to make you my joy. Please come into my life. I've really missed you. Baby, I'm sorry. Yes, sir. Good one. Foreign currency. And celebrate birthday wa tó kù bí 3 months ni ma. Mo lè wá ń ṣe láti sìn. Èmi rò pé owó tún wọlé ni. Ó máa wọlé o. I need láti join nínú celebration wa yo because nǹkan tá à ń celebrate owó ọ̀tẹ̀. Ní ọ̀sán yìí, Ṣọlá wá sílé, ó wá kó gbogbo ẹrù pátápátá. Ó lóun ò ṣe business wa yìí mọ́. Ṣọlá èwo? Sola Ukwu, of course, ó wá sílé lọ́sàn yìí, alátẹ̀tún bẹ́ẹ̀ o, a ní kó dúró dé yìí. Ó ní rárá o, òun ò ṣe mọ́. Àwọn dẹ̀ wò pé ó fún wọn ní reason láti celebrate nítorí pé ìgbà ọ̀tún wa tuntun dé. Ayọ̀ wa tuntun dé padà. Ẹjọ́ tí bá gbọ́ yín Ṣọlá ti lọ, ó kó ẹrù ó ti lọ. Ẹ̀yin wá sí bí ni? Rárá. Ẹ ṣe kí ni? Ẹ̀yin tí ẹ jẹ́ máa sunkún yìí tẹ̀ ṣe pàtí. Ṣọlá lọ wá ẹ celebrate. Ẹ ní sùúrù. Àwọn ọmọ inú kan náà ló tún kún fún yín. Tẹ́ bá tún ranjú tẹ́ pariwo mọ́ wọn sí. Kí ló tún fẹ́ kún ibo lẹ́tí tún fẹ́ rówó? Máa gbọ́dọ̀ tí wọ́n náà sọ. Ṣé ìwọ òun orí ni? Ìwọ ọmọkùnrin Ṣọlá tó lọ yẹn, òun ló mú owó wọnú ilé yìí. Ṣé ìwọ ọmọkùnrin yẹn ló pa owó wọlé? Ìyẹn wà lọ tó ń sì wọ́n ṣe pàtí. Ẹ máa ní sùúrù náà ni. Ẹ má tún lé àwọn tó tún wà lè lọ. Má bá mi sọ̀tọ̀ wo kọ́ bá lọ, ó máa káṣọ wọ̀ ni o, ó máa rí street kiri ni. Ẹ ti bínú. Jẹ́kọ̀ lọ tán, ó máa wò ó, ó lọ wá àwọn aṣọ pépé, ó máa rìn street wá pé owó wálé fún mi. Ṣọlá lọ, wọ́n lè ṣe pàtí. Try to understand what I'm suffering. Kò sí anything to bring lọ́wọ́ mi fún ẹ, okay? Torí wo ló ti sọ fún mi nínú lẹ́sìn pé ẹ tún fẹ́ lọ fa kíní kan bì kan. I don't like it. Ẹ̀gbọ́n ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣe rí àwọn ènìyàn deserve ẹ jẹ́ ká bá wọn wí ẹ jẹ́ ká fa gbùrù kí gbùrù fa gbó táwọn bá wọlé kàn wọ́n lára káwọn àpò ọmọ ńlá dé wọn bí ẹlòmíràn tí bá fún nígbàjú Ọlọ́run wọn máa dáwọ́ jọ fún lẹ́nu. Seriously. A ní kó má fa gbùrù kí gbùrù má ba ẹ̀fẹ̀ alápò ya níwọ̀n ní gbogbo nǹkan. Call me if you need anything. Ó sì pé ẹni tó fẹ́ service generator yìí. Wọ mama bínú kó tó dìrọ̀lẹ́ mo ṣe ọ̀pọ̀ máa wà. Ó kàn ní kí wọ́n sọ fún oúnjẹ ti ready. Oh, the food is ready. Okay. Olóúnjẹ ti jiná. Ṣé wọn náà wọlé jẹun? Wá jẹun. Okay, baby. See you soon. Okay. Jaka báwo ló ṣe báyìí náà? Wọ́n dẹ̀ máa lejú mọ́ ọmọ yìí. Kí ló ṣe fún ẹ? Kí ló gbà lọ́wọ́ ẹ? Well, ṣé kí n má parọ́ fún yín? I hate that girl. As in, mi ò sorry láti sọ, mo hate ẹ bí. Bí kí n pa ni. Báwo ló ṣe máa sọ pé o hate èèyàn? Ẹ tí mò ń fẹ́, lọ́mọ tó múnú mi dùn, o hate ẹ. That is wrong. So, ọmọ aláṣẹwó ló múnú yín dùn. Ọmọ onínàbì ló múnú tí yín dùn. Máa rí yín later. Oh, okay, wait. Jẹ́ kí n explain lọ́kàn fún mi. Sori ṣe ló dàbí pé o mọ tí lady yẹn ṣe jẹ́ sí mi. Sori lady tó ń wò yẹn, she is a very special person to me. Ó ti ní gbogbo nǹkan tó gbé ṣe nínú ìgbésí ayé mi. Nígbà tẹ́yìn ò mọ tèmi ṣe travel, tí gbogbo yín ò mọ níbi tí mo ti rówó, lady ló fún mi ní owó. Gbogbo nǹkan tó wà nínú àkáǹtì ẹ̀, gbogbo ẹ̀ ló fún mi. Gbogbo I'm telling you, gbogbo nǹkan tó fi ń ṣe ọmọbìnrin good ní everything gbogbo ẹ̀ ló tà fún mi. Ṣebí ńgbà tí èmi náà lọ sí lóyìnbó tó di pé bóyá kò sí nǹkan kan kò lè reach mi mọ́ èmi náà lè reach ẹ̀ ó ló fi dàbí pé bóyá ó padà sí ìgboro tó ń ṣe àwọn dirty things and ordinarily téèyàn bá ní problem kò sí nǹkan téèyàn ò lè ṣe téèyàn bá wà nínú ìṣòro in fact èèyàn lè jẹ̀gbẹ́ nígbà tí mo dẹ̀ dé I don't have a choice than to take her back. Bọ̀bọ̀ mi mọ̀ pé gbogbo nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ èmi kàn hate ẹ because ìjọ́ tí mo pàdé ẹ lọ́dọ̀ yẹn mo ti believe pé ọmọ aláṣẹwó ilé ilẹ̀ máa fẹ́ sílé. I'm telling you kí ṣọmọ aláṣẹwó náà ọmọ gidi ni nígbà tí mo ń fẹ́ even till this time. Ẹ mọ̀ ká tó máa ṣẹlẹ̀
máa wá àyè nínú heart mi láti love and gbogbo nǹkan tó bá ń ṣe máa bá mi lára mi. báyìí pé lóòótọ́ jẹ́ ká lè jọ. No ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n wọ̀ bó ẹ jẹ́ kí n kàn wọ́n lára ká mọ̀ pọ̀ bá dé. Fìyẹn lẹ̀ wọ́n máa rí ọba létà má ṣe yẹn tí aláàtì ẹ̀ ti jẹun kó tiẹ̀ smile sí for once. Come on. Okay. Ó bẹ́ẹ̀ wo ló ń lọ. Ẹ ká sọ. Hello. Bá ṣe rí nìyẹn o inú ilé la wà ṣàdédé ni I just had a gunshot I rush out gbàtà máa fi data mo kàn déédéé wọ́n ti boss padà wálé sílẹ̀ ńlẹ̀ and immediately apá àwọn ọlọ́pàá gbogbo wọn sọ pé àwọn wà ń patrol so a ti try possible best wa. In fact èmi kan ti try number wọn the same thing ló ń sọ mo ti pa àwọn ọlọ́pàá yẹn. àti ibi kí ló ń ṣẹlẹ̀ báyìí gan ọ̀gá kí ni nǹkan tó ṣẹlẹ̀ yìí gan ọ̀gá. ọtí pàkẹ́sì mọ́tò ọtí fẹ́ máa gbé lọ mo ní kí wọ́n á gbé lọ ibi akíntẹ́lẹ̀ wọn ni. anyhow ẹ̀yin ẹ máa lọ sí yìí tí owó báyìí máa jẹ́ àwọn máa bá yín lọ́hùn. Okay sir. ẹ má wọrí ẹ máa lọ. Thank you sir. ṣẹgbọ́ ẹ máa lọ. àǹtí ẹ jọ àwọn olèmọ̀ tó súnmọ́ ẹni tó kú yìí dáadáa. ó ní bọ̀bọ̀ kan tí mo mọ̀ true Wálé Jágà lórúkọ ẹ̀ Jágà. Jágà. Yes. tó súnmọ́ dáadáa. ẹni yẹn kọ́ ṣá lè rí ẹni abẹ́ lè pè é sí nǹkan bá sọ. Mo lè pè é jẹ́ kí n pè. láti kì í yá mọ ìwọ ní ṣe pẹ̀lú ìjọba. Hello, beauty, what's up? Hello Jágà. Yeah, kí ló ń ṣẹlẹ̀? Jágà wọ́n ti pa Wálé. Wálé. Ta ló pa? Okay, mo ti gbọ́ okay. Wálé kí ló ń ṣe Wálé ta ló dé Wálé ta ló pa kí ló ṣẹlẹ̀. ẹ wọ́n rí bọ́lẹ̀. ní owó sọ́kùn máa ṣe kankan sọ́dọ̀ tèmi náà lẹ́ẹ̀kan. ẹ wọ́n rí bọ́sílẹ̀. o understand mo ti wà stranded. ẹ wọ́n rí tí o bá bọ́lẹ̀ mo lè bá yí ẹ tó. gbọ́dọ̀. master mo ti wà stranded mo tó kọ́kọ́ lọ́wọ́ mi mo lè má padà síbi tí mo dé. má lọ Jágà ọ̀rẹ́ mi. mo gbé bàtà mi tún ṣe sí. ìyá jẹ mí po ibi ẹsẹ̀ ti dé jìnnà síbi tí bọ̀bọ̀ ẹ ti gbé mi o kò sí kankan lọ́wọ́ mi má máa rìn lọ. ìyá jẹ mí. Jágà ó ní kúrẹ́ o. ẹ̀yin máa tẹ̀lé wa lọ́sìn so tí Jágà bá dé ó máa kọ́ yín ṣe ń gbọ́ sí so ibi tá a bá wà ẹ máa sọ fún Jágà so àwa bá wa ń bẹ̀. ẹ máa wá kú bẹ́ẹ̀. ìyẹn ṣe problem wọ́n ṣe àwọn káṣí kò sí. ẹ máa ní láti tẹ̀lé wa. sọ́dọ̀ ti gbọ́. L'option you have to go with us. Statements in them are very useful. What's up? Move! Ọ̀gá kí ló ń ṣẹlẹ̀ níbí? Mo arrest wọn ni. Suspect ni wọ́n bí wọ́n ti wá. Ẹ suspect wọn. Kí ló ń ṣe? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ yẹn kiri búrẹ́dì kọjá bí suspect ni lásìkò táwọn wọlé táwọn ọ̀daràn. Ẹ wo bá tí o bá ti bẹ̀rẹ̀ ẹjẹ́ kó bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọ̀gá bàtẹ́ fún mi fẹ́ make arrest. Ẹ ṣe tẹ̀lé ọ oníkà lọ search. Àbí kí ẹ stop àwọn tó ń pààyàn káàkiri yìí. Kí gbogbo wa ara wọlé lẹ́ẹ̀kan náà káwọn ọ̀tàdẹ̀gbẹ̀yìn yọ káká gbogbo wa mọ́nú ilé mi kọ́sẹ̀ tèmi báwọn. ọ̀gá ọlọ́pàá tí mi sì trouble àwọn ọkọ ta ṣe o kí n jẹ park kí wọlé òun náà ní ká kúnlẹ̀ síbí báyìí can you imagine that. ẹ gbà wọ́n o àṣẹ nísìn fún wọn o ó dẹ̀ ti ṣáàtì wá wọ́n ti rí gbogbo nǹkan ọ̀bá kan lọ́wọ́ wọn ọ̀bá kankan lọ́wọ́ wọn ní ká kúnlẹ̀ síbí báyìí á jáde ní. ẹ gbà tó sọ bẹ́ẹ̀ kí lè evidence báwọn lórí gbogbo fóònù tí mo gbà lọ́wọ́ wọn tí ó tún akólẹ̀. àwọn la ní owó wa la fi rà. ó kọ́ bẹ̀rẹ̀ sí ní embarrass wa àwọn ọ̀ká bọ́ mu wa lọ́wọ́ sọ anything náà bú wọn akọ̀ kọjá ó lè bẹ̀rẹ̀ sí ní embarrass wa káwọn onílé ló di problem bá ẹ̀rẹ̀ ká wọlé náà.
ọ̀ ṣẹ́ ní ti fún àbí wàá gbà wọ́n á fi mú ẹ̀tọ́ tó bá dàgọ̀ wàá gbà. bẹ́ẹ̀ bá mi lọ́gídí bá sí ibà fọ́ orí ẹ̀ ni akíbọ̀bọ̀ lọ́mùjẹ̀ máa ń yin. ẹ wo ọ̀gá ẹ ti pẹ́ lẹ́nu iṣẹ́ ìjú kẹ́ máa ṣe iṣẹ́ yàmàyàmà báyìí lọ ẹ̀kẹta bá wá sí yóò serious ju ọ̀n lẹ́sísọ arrest ṣe yìí lọ ẹ wọ ẹ kó àwọn pàǹdùkú yín kẹ́ wọlé. ọ̀gá ẹ ti pẹ́ lẹ́nu iṣẹ́ ìjú pé ló fẹ́ ṣe lọ. àtìmọ́tà àwọn ẹ̀sìn ló fi ń tẹ́lẹ̀ mo gbọ́ tààrọ̀ sọ́rọ́ mo gbọ́ tòrò tòrò wọ́n mọ̀ wá tó òní lẹ́yìn ìpínlẹ̀. Alpha guy change me da change kele ya pépà ìlú lára 200 adẹ̀fọ́ ní 500 naira ṣe bí o máa wá jẹ ìwé ní 300 naira nísìn bá mi mú 300 naira tó. ẹ sọ́yìn rẹ fún mi lóore. no relax ọ̀rẹ́ mi ló fún ẹ lówó lóòótọ́ ọ̀rẹ́ mi owó mi náà ni bá mi mú change mi kí n tètè máa lọ mo níbi tí mò ń lọ jọ. mo ní bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ àkókò tó lè pè ká mo jẹ́ yín change. eré mi rọ́mọ̀ sí àgbẹ̀ bá mi mú change mi. ẹ kàn máa fàgbà alágbà ara yín jílẹ̀ ọ̀fẹ́ wọn yín jílẹ̀ ń sin sìn èmi ò rán yín sẹ́. kí ni. nígbà pé westcoast ló ń dìsí ibu àgbẹ̀ ọmọ mu sílẹ̀ mi mo yá wèrè wọn tó bá dé bó ṣe náà bẹ̀rẹ̀ mi. ọmọ ẹ tẹ́ fún owó mi dà wà á rẹ́sù lẹ́yìn eré wọn máa pè owó mi dà tí wọ́n bọ̀ sọ́dọ̀ fún lónìí ó wà ní wàhálà o. yàtọ̀ àlẹ́ ń ṣe jọ owó mi dà owó mi dà ẹ máa jẹ yàtọ̀ òun tí wọ́n fi lè bọ́ ilé ìwọ́n náà ni o wọ́n máa dín wọn náà owó mi dà. kí ni níbo nìyẹn. yọ̀rọ̀ bá mílíọ̀nù bíi dáná. tí wọ́n bọ́ owó mi dà. máa ṣe é léṣe mú tán máa ṣe é léṣe máa ṣe é léṣe ẹni máa lọ́wọ́ ọlọ́pàá ní ẹ gbé bá gẹ́gẹ́ gbàgẹ́ ẹ kó sí kó bíjọ àbọ̀lé burúkú ni. o tí máa fi lè lọ tí máa padà dé máa kọ́ mọ́pò sójà ògbé òkú lè. wo tó bá wàá kọ́ kú dáa máa kọ́ sí ẹ léṣe ẹ máa wọlé burúkú eléyìí náà ó yẹ kí tẹ̀lé gún ọmọ lórí ìbò. ó wá gbé mi ní airport ó ní kí ní sùúrù ká délé àti délé sì ń sọ fún mi kí ló ṣẹlẹ̀ tá ló pa wálé ṣé òun sọ pé gẹ̀yìn ló pa wálé. ẹwà á máa ṣàwọ̀ pa wálé. ìgbà ń gbá nídàánú tá ò bá lò ó ti tọ́. bó ṣe ń rẹ́kì fún mi ọ̀dà the same thing bó ṣe ń rẹ́kì fún mi lórí fóònù nígbà tó wà ní Dubai tí mo sọ pé kó má bọ́ lé mo ti pa wálé bọ́ọ̀sì tí mi fi fún ẹ ní àṣà ni pé dákẹ́ ọdún tẹnumọ́ beauty kò lè pa wálé ọlọ́run ẹlẹ́dàá gbọ́. mo sọ fẹ́ pé beauty ló pa wálé because. inú mi dẹ̀ dùn fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí. gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ nínú ilé yẹn kó múlò dáadáa ṣùgbọ́n inú mi dẹ̀ dùn pé torí ìsìn ó ti di àtúnbí. inú mi dùn gan bí fún àwọn èèyàn tó bá tún wá ń wò ó sìn gan wá máa wò ó pé ó nídìí tó fi rí bẹ́ẹ̀ ń gbà yẹn tọ́rọ̀ mi fi yẹ mo dẹ̀ ń bẹ̀ torí Ọlọ́run kó má padà sí ẹsẹ̀ àárọ̀ tọ́rọ̀ mi ti yẹ. tí èèyàn bá fi nǹkan lẹ̀ tí ò ṣe mọ́ tó bá tún padà sídìí ẹ̀ bí ìgbà tó ajá padà sídìí ní àárọ̀ nìyẹn èébì àárọ̀ ètò bí ilẹ̀ ni ìjọ nítorí Ọlọ́run mọ ọmọ ẹni tó ń ṣe nísìn nígbà tí o ti di èèyàn tuntun nísìn kó má padà sídìí ẹ̀ yẹ kó mú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn lò pátápátá àjọṣọ ní ilé tó bá dẹ̀ délé. kó bá mi kí wálé dáadáa kó lé mi náà ó ní máa gùn sí ṣùgbọ́n pẹ̀lẹ́ ṣùgbọ́n ó dàbọ̀. Look at this. Ohun ni na that tiny thing wey I tell you but I lele. Tẹ́lẹ̀ tó ní kí n máa treat fọkàn pẹ̀lú ilé ilé kéré gan-an ó bí tí ó bí lò ilé. Kò tó nǹkan tẹ́lẹ̀ máa sọ sínú ilé abeg I no fit. Wọ́n bí Ṣọlá àbí kí ló ń porúkọ ẹ̀? Ìwọ ń bẹ̀ mí ju ọkọ. For crying out loud. Ìwọ ń bẹ̀ mí ju wálé. Ṣé o yẹ tẹ́mi bíúsì tẹ́mi ò bá ti fẹ́ wálé ìwọ ò lè fẹ́ wálé o. Ìtumọ̀ ẹ̀ ni wípé kàkà kíkú má jẹ sèse ni. Ó máa waste ẹ̀ dànù ni. O ti gbọ́.
Ciao, Jerry. Oh, big girl. Big girl. I know what I'm saying. You know, you see, beauty can feel fear no come by. Beauty will power lay. With the mountain motion. Ṣé wọ́n sọ fún mi pé Alabama ló pa wálé? Ṣọlá, kí ló dé kí ló ṣe? Kí ni problem ìgbogbo ni? Problem wà o. Problem wà gidi gan. Mo pè é lórí fóònù. Mo ní kó padà sídìí iṣẹ́ yìí. Ó dáhùn. Mo tún ráwọn girls ẹ nìyẹn. Mo ní kó padà wá ṣe iṣẹ́ yìí. Ó ti dáhùn, àbí? Torí ẹ̀ mo ṣe ní kó yọjú sí eléyìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Aunty, kò sí problem. Mo kàn rí pé mo fẹ́ live good life and I can't continue this job again. Ẹ jọ̀ọ́. Ó máa continue iṣẹ́ ẹ̀. Ó ti di dandan kó continue iṣẹ́ ẹ̀. Wọ́n mi Ṣọlá wọ́n mi dáadáa. Mo fún ẹ ní 48 hours. Mo fi padà sí ẹnu iṣẹ́ ẹ̀. Or else wàá lose it. You see, Ṣọlá, mi ò mẹ́ni tó ń jẹ́ Alabama. Mi ò fẹ́ mẹ́ni tó jẹ́. Mo fi Ọlọ́run ọba búra. Kò lè rí wa lè pa. Kò kí n ṣe olùpa. Mo yẹ kó surprise ẹ pé gbogbo àwọn tó ń gbé wa. Mo láwọn kan náà pa. Thank you. Ṣé o rí nígbà tí mo dé station? Tí mo rí bullet tí wọ́n yọ ní ara wálé, mo padà confirm pé it's my bullet. Jala! Why? How could you do this to me? Did you kill him? Ṣọlá, it's not possible for me to kill my brother. Lọ́tọ̀ lè má jẹ́ blood brother mi. Kò jẹ́ ra brother. Bọ́wọ́ ti tẹ̀jẹ̀ mi. Ọmọ bàbá ti ń bára wa bọ̀ ni. Sọ̀rọ̀ búlẹ̀tì tó wà ara wálẹ̀. Ló máa ló máa ń produce ẹ̀. Liberia ló dọ́wà. Ó ló máa ń sẹ̀ǹdẹ̀ sí i. Bọ́mí mẹ́ni tó lè ṣe irúṣẹ́ bẹ́ẹ̀. Àlùmọ̀ wálé ẹnìkan tí mo mọ̀ pé tó lè ṣiṣẹ́ ẹ̀ nìyẹn. Mo dẹ̀ ti try láti kọ́ Ọlọ́run fún anybody ní bullet. But Ṣọlá, please give me 72 hours. My bẹ́ẹ̀ tó pa jáde. You know me very well and trust me. But try láti ṣe kí nìkan fún mi. Má sọ ọ̀rọ̀ fún anybody. But my dad, Ṣọlá, má try láti play smart. Má try láti ṣe bí ẹni tó lọ́wọ́ lẹ́yìn. Má fẹjọ́ mi sùn anybody. Tí o bá sọ̀rọ̀ mi fún anybody, bàbá rẹ̀ má kẹ́tẹ̀ ní ẹ̀. Okay? Sure, I promise you. Okay. Kí ló ń ṣe bí báyìí? Báwo ló ṣe mọ́lé mi? Jọ̀wọ́, ó ti kọ́kọ́ kí mi. Ó dá má bínú, but báwo ló ṣe mọ ibi tí mò ń gbé? You see, ṣé o ti gbàgbé ọjọ́ tí mo gbé lọ sóta? Mo bàtà jọ ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa ibi tó ń gbé fún mi, àti ojú ebí ìfún mi. Ṣọ́rántí,
But láti gbà so ojú mi ló fi ń já. But ever since that time, oh, pè mí náà ò wá mi, so kí ló gbé wá sí ìbá nísìn? Thank you. Ní ìgbà tí màá fi ṣetán nínú bathroom ní ìbá ẹ̀hún, àná ẹ̀mí kan wà sọmọ gbòòrò Jágà ọba my 12. Mo rò pé kò sí nǹkan tàbí ṣe ọmọ ajífọlájífọ ọ̀la làwọn mo kàn já sí gbòòrò. Since then mi ò rántí pé mo keep nǹkan sínú ilé mi mọ́. Ìgbà tí mo wá nídìí nǹkan rẹ̀ mo ti ṣe wàhálà gan-an. Mo wá rántí pé ìjọ tí mo gbé jáde last tí mi ò gbé padà wọlé oníjọ tí mo gbé lọ́sùn tẹ́lẹ̀. Mo ṣe wá rántí wípé kí n tó jáde láti inú bedroom níjọ́ yẹn ó ti lọ. Tell me the reason tí o fi máa fi mílẹ̀ o dágbére o jẹ́ kí n jáde o kàn sá lọ. Why? Kò ní change of plan ní mo dẹ̀ kò bá tèmi lọ ní change of plan. Jùwọ́n o ní change of plan. Oh, okay. But níjọ́ yẹn nínú báàgì mo kí mo kankan sílẹ̀. Mi ò lè máa jọ ṣé ó bá mi rí. Mi ò rí kankan, mi ò fọwọ́kan báàgì ẹ̀, mi ò mú kankan ní báàgì ẹ̀, mi ò fọwọ́kan. Ọ̀ṣun. Mi ò fọwọ́kan báàgì ẹ̀, ó wà ní máa lọ̀kúlọ̀dọ̀ ní ṣe báàgì ẹ̀. Because ọjọ́ yẹn báàgì ẹ̀ mo ṣe gbé. So ìgbà tí mo gbé síbẹ̀, mo wá keep nǹkan yẹn síbẹ̀, ṣé you get? Mo kàn keep ẹ̀ báyìí. Ṣé orí ibi tí ra ẹ wá sí? Tí n bá fà wá kú. Come on, you move, you down. You flinch, you finish. Jọ kí ló mú nínú báàgì mi níjọ́ ẹ̀? As in side bag tí mo gbé dání kí ló mú náà? Ní ọjọ́ yìí tí ẹ̀ wá náà kí ni báàgì tó tẹ̀ máa ń dì kiri ni? Ó yẹ kó mọ̀ pé swag ni tí bá ti jù sẹ́gbẹ̀ẹ́ side bag wọ́n ti mọ̀ pé ọmọ ńlá ló ń bọ̀ ọmọ gbòòrò. Ọmọ gbòòrò ni ó gbọ́dọ̀ gbòòrò eléyìí tó bá ti gbé dání mọ̀ tó mọ̀ pé ọba my 12 ló gbé dání. Bá dó mọ́ stop wọ́n á ṣe tuálè ṣé ó mọ̀ ẹ́. Irọ́ ni àbí inú ẹ̀ ló tọ́jú àwọn ìyá Charlie Adọ́lápọ̀ àwọn ìlú. Ọ̀gẹ́ tiẹ̀ ṣọlá àwọn kan tó wà níbí bàbá ńlá wo ni owó yẹn tó wá lọ pé kí n fi tún ẹ ṣe yẹn máa ná fún ẹ pa. Irọ́. Ọlọ́run. Kó o má sí lọ́wọ́ mi kí n kàn dúró lórí bíríìjì my 12 ó dáa kí n má dúró bẹ́ẹ̀ kí n dúró ní fádà rẹ̀ lọ́dọ̀ ìgbà ọ̀pẹ aríkú pé ó yá mú fún wọn wá mú fún wọn ni. wọ́n gbé ìyàwó fún mi Jágà ìyàwó fún mi gbégbére mo gbé wá fún ẹ lálẹ́ yìí. Oṣù ọ̀. Wàláì bó ṣe gbé wá náà ni màá ṣe dá padà fún ẹ Jágà. Mo dára olókè méjì mẹ́jọ. Anyhow you want it. Fuck that shit. You know what? Now ma shower nsìn ma wọ bedroom yẹn lọ ma shower ìwọ náà máa wá bá mi ń bẹ̀ because tabajọ shower papọ̀ yẹn ló máa da ó máa máa dàgbà tá a bá ju breast inú tea ó máa ti soak àwọn méjì máa ti soak tá a bá máa wọ bí wà lóte ṣé o mọ̀ ni so o mọ̀ pé láti bẹ̀rẹ̀ ló máa ti fọ́bẹ̀ tí mi bá wọlé tán síbi máa wá yabẹ̀ máa wá ha. gbogbo ẹ̀ ló wà fún ẹ. gbogbo ẹ̀ wálé yìí. kó bá. wo ìbá ń gbọ́ agbo tó tàdí mẹ́yìn ó lọ mọ agbára wa ni mo bọ̀ kó bá mi náà lè ṣe. náà máa jọ ilẹ̀ ń sìn jẹ́ kémi. a ò tí ń jẹ́ kó máa ká mi lára. mo ní sùúrù gbogbo ó ṣàmọ̀ ṣe mo ń bọ̀ jẹ́ kí sáré bọ́ ṣọ. owó náà ti Jágà ní wọ́n gbé sínú báàgì kò ṣòfò wọn lálẹ́ yìí. mo gbé ibo ni wèrè yìí gbé sínú báàgì ṣá kí ló lè má fi bọ́n ṣe. mo ti ń bọ̀ ọ́ bá mi rán ọ̀gá ọ̀tá lèmi máa fi wẹ̀ ọ́. Kí ni reason tó fi mú kan?
ọmọ yìí. Ṣọlá. Ó ti wá fi akẹ́kẹ́ mi. Èmi ni Ṣọlá ń gbó lẹ́nu. Èmi ni mo bá Ṣọlá sọ̀rọ̀ tí Ṣọlá ń wá òǹkì. Mo dẹ̀ mọ nǹkan tó ń fún láyọ̀yọ̀. Mo mọ nǹkan tó ń dùn nínú. Máa wá sọ ìdùnnú yẹn, máa wá sọ di ìbànújẹ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Nǹkan tí mo máa ṣe fún Ṣọlá. Máa jẹ́ kó mọ̀ wípé wọ́n kì í gbé náà lójú kí ni. Girls, I'm a exercise. Guys, we have to get rid of that guy. Yes, so yes. Ẹ wò, ó better. Torí èèyàn ta pè pé kó wá jẹun ni. Tó tún wá fẹ́ mú wa lọ́wọ́ dání. Eléyìí tó ti fẹ́ mú wa lọ́wọ́ dání o. Ó fẹ́ gbóúnjẹ kúrò wájú wa pátápátá ni. Àbí ó yẹ kéèyàn ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn, yẹ kéèyàn ṣe mọ́ṣẹ́ ni. Jùwọ́. Ó mọ̀ pé o lè ṣiṣẹ́ yẹn. I know you're very, very capable. Ó mọ̀ pé wàá ṣe. Èmi gan ti ready láti join ẹ láti ṣe. Ọ̀rẹ́ mi, wá ṣe rẹ̀. Jùwọ́, you lead the team. Ẹ má wọ̀rọ̀, iṣẹ́ yìí ti ṣiṣẹ́. Tí ìjà sọ̀rọ̀. Jọ. Kí ló ń kọ́ àti yẹn? Alabama ni. Jọ, mo bẹ̀rẹ̀. Ọ̀rẹ́ yẹn kọ́. Tẹ́mi, èmi àti Tẹ́mi. Jọ. Okay, tell me. Ta ló pa guy yẹn jọ ẹ? Inú wa ti Tẹ́mi yẹn. Ta ló pa Wálé? Nígbà tá a débẹ̀. Ẹ káàsán. Ẹ káàsán. Kí ni mo lè ṣe fún yín? Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ni Wálé. Èmi ni Wálé, ṣé kò sí problem? Ǹjẹ́ bá Ṣọlá ńlé? No, kò sílẹ̀. Bóyá ká rán wọn sílẹ̀. Kò ní ìgbà a lè jíṣẹ́ fún òun náà. Mr. Wálé, níbo ni Ṣọlá lọ? Ṣọlá ló kí lè fẹ́ ọ́ lọ ṣe é. Wọ́n ṣe travel sí i, ó ṣe travel sí i. Ọ̀rẹ́ mi ìfẹ́ yẹ kó ní òkú èèyàn lọ́rùn. Jẹ́ kí n jíṣẹ́ yẹn fúnra mi. Wàá gbà yìí. Sórí Wálé, mo fẹ́ rán iṣẹ́ sílẹ̀ ni. Nítorí pé Ṣọlá náà bọ̀ wá bá ẹ níbi tó ń lọ. Yes. Wò ó tó bá dọ̀hùn kó sọ fún Ṣọlá wípé èèyàn kì í di èèyàn lọ́wọ́ mú níbi téèyàn bá ti mú yàn kókó lọ jẹun. Ṣé ti gbọ́? Ṣé o mọ̀ wípé Wálé deserve láti bọ̀? Deserve to die. Iṣẹ́ tí mo ti ń ṣe wàhálà fún so long. Ó ní mo bá mi ṣe lọ́rẹ́. Lóòótọ́. Because I love Sola Ukwu. Jaga. Kò yẹ kí n sọ lójú ẹ because I love you. But mi mọ̀ pàrọ̀ yín lọ́wọ́, so I'm sorry. But ìgbà tó ti gba Ṣọlá mọ́ mi lọ́wọ́ ni mo ti ń choose ẹ pé kí n pa. But mi ò ní chance láti pa. You see, ìgbà tọ́lọ̀ ti ní kí wà àti ọ̀rẹ́ Tẹ́mi àbí tọ́lọ̀ ti ní kí ẹ bá mi carry out operation. Thank you so much. Inú mi dùn gan. And mo ṣe ní iṣẹ́ tí báyìí tí mo fẹ́ ṣe. Tó pọ̀ dáadáa. Tó bá yẹ kó lè support mi, wàá rí owó. Ó máa kọjá owó tẹ̀ ń nínú nǹkan tẹ̀ ń ṣe yìí. I swear down. Tó bá lè support me. You see, I still love you. You still love me, Jaga. I love you.
No, she love it. Come on. She, John, should I share coffee? Please, I love that girl. That girl, I love her. Abushi, no. Bí mo ṣe love her jùlọ, mo bá love her, jẹ́ kí n fi lẹ̀ fún. Rárá, mi ò nídẹ̀ o. Mi ò nídẹ̀. Ok, tó bá wọn kò máa fún mi, jẹ́ kí n fún ẹ lẹ́yìn. Mi ìfẹ́ jẹ́ lọ bẹ́ẹ̀ mú yẹn náà wá. Ibo ló wà? Ó wà lókè, jẹ́ lọ bẹ́ẹ̀ mú wá mi ìfẹ́ ní wọn. Ọ̀wà. Ṣé bí màá ṣe kú lálẹ́ rẹ̀? Ó lè kó jágà náà. Bàbá, ṣé bá ṣe fẹ́ máa wò lélẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ẹ má yẹ kó pọ̀ okú yìí lọ bẹ́ẹ̀ náà. Brọ́dà yín ni kì í ṣe bọ̀dà tèmi bọ̀ ẹ jẹ́ kó máa yé wọn. Kò kàn lè kú just like that. Ẹ wò ẹ jẹ́ ká wá solution ṣe ni o. Gbogbo ìtẹ́kọ̀ọ́ náà ń káwọ́ mọ́ra tẹ́ lọ́ ń ṣe bí kinní yìí. Ẹ jẹ́ já àrùn kẹ́ gbọ́ nǹkan tó máa ṣe sí. Ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ o. Tó bá dojú kọ ẹ jẹ́ ká dojú kọ wọn. Tó bá yìnbọn ẹ jẹ́ ká yìnbọn. Ẹ̀gbọ́n tó bá gbé trailer ẹ jẹ́ ká gbé aeroplane. Tó bá wà bínú tán wà náà wọn lè bínú tó bọ́ọ̀mù. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó bá wà ní wa. Kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe gangan sí? Kí ni solution? Abukia. Kò kí n ṣẹjọ́ àwọn tó ń para. Elliot ló gbá bọ́dé. Tí Elliot ò bá gbá bọ́dé, ṣé wo wálé? Ló yẹ ká yìn fún kó wọlé. Tí kò bá pa ní lóko. Tí kò pa ní lóko. Tí kò bá pa 20 tó pa 50. Ẹyọ kan ṣoṣo. Tí ò yẹ kí kò mọ́ lọ. Kò ní wálé mi. Wọ́n shoot. Wálé pẹ̀lú Elliot ànóbàlọ́. Mo ní láti ṣàlàyé fún Sola Ukwu and I'm going there to log money. Bàbá ẹ má máa sọ yẹn ọ̀la báwo ṣé ìmọ̀lẹ̀ tó máa mọ́la ni ẹ wọ́n ní ká pe Sola Ukwu lórí fún un kẹ́ẹ̀dẹ̀ ṣàlàyé bó ṣe ń lọ fún un ẹ jẹ́ kó mẹ́ni tó ṣiṣẹ́ yẹn náà ẹ lọ́ọ́ ti gò mójú ẹni tó dáa o. Ọ̀dẹ̀ wo pé tí n bá pè lórí fún ọmọ bẹ́tà. Àbàbá yẹn gbogbo ló máa ṣe. Ukwu. I know. Ó ṣe pé 48 hours ni. Mo ti mẹ́ni tó pa ẹ̀. Nínú ọ̀rọ̀ tó sọ fún mi pé ẹnìkan Alabama lábí wọ́n tí wọ́n ti. Orúkọ ẹ̀ jáde nígbà tí gẹ́ẹ̀jù ọkàn ṣàlàyé bó ṣe jẹ́ fún mi. Ó jẹ́ kí n mọ̀ pé ara wọn ló wà tẹ́jọ́ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Dájú wọn ẹ̀ ló yọ Elliot nínú báàgì. Àmọ́ ṣàlàyé fún mi pé there is one girl, Temi, òun gàgà ló shoot wáyé. Ó ló lọ drop wọn. Bọ̀ Sola, tó bá wù ọ́ kó má dúró, tó bá wù ayé kó tán.
tó bá wọ everybody kí wọ́n para máa gba ẹ̀san. Point in time ó tí mo fi ìròyìn pé our solutions problem tó wà lọ. A kò lè mọ àwọn people tó ń pààyàn bẹ́ẹ̀ ní pẹ̀ràn yẹn and tẹ́ bá wò dáadáa ẹ rí i pé bullet tí àwọn tó yẹn fi pa wálé the same bullet yẹn náà lọ fi pa àwọn lady méjì yẹn a dẹ̀ ti make gbogbo research lórí ẹ̀ àti mọ̀ bí tí bullet yẹn ti wà even ọ̀gá Mohammed gan ó fún ẹ̀ confam ẹ̀ pé tó ti ń ṣe iṣẹ́ òun ò rí bullet yẹn rí wọ́n tẹ̀lé fún yín sí pé it's our responsibility to face these people iṣẹ́ wa ní láti save life àwọn èèyàn. ṣé bí ọ̀gá mo fẹ́ make suggestion kan ẹ pass order now ẹ jẹ́ ká bọ́ sí gbòòrò ẹ ká lọ́wọ́ àwọn arábì tí ó pé mo ní bìlí pé tá a bá wá wọn ọ̀gá wá wà wọn ò lè pọ̀ tó jà lọ náà tí ó pé mo bìlí pé akápẹ́pọ̀ láti ṣe níjọba ṣe pé wa wọ́n pè wá láti protect ìlú ni kò yẹ pé ká máa sá sílé ṣó ti yé yín ẹ jẹ́ ká bọ́ síta ẹ jẹ́ ká wá wọn kó lè mọ̀ pé akọni gangan ni wá. Officer Ọ̀gẹ̀dẹ̀ ṣẹ́rí ọ̀gá ṣẹ́rí kan tí Officer Ọ̀gẹ̀dẹ̀ sọ òun náà la máa tẹ̀lé because àwọn AP yẹn à ń láti mú un ṣẹ́rí nǹkan tá a máa ṣe é sìn pé à ń láti bọ́ sí gbòòrò a máa rí àwọn pípù yìí because wọn ò lè defeat ìjọba níwá so kan tí mo rí yẹn. ṣe é rí wọn ní tí ò bá yí ẹnìkan yìí fẹ́ gbẹ kún àbí gbogbo wa Ọlọ́run jẹ́ ká fọwọ́ ara wa ká fi gbẹ̀tọ́ wa báyìí ni o àkọ́kọ́ náà èmi ò lè lọ ná mo ní akòkòrò ìyàwó mi sì ṣẹ̀ṣẹ̀ bímọ ni èlé ń bá wọn ẹlẹ́ẹ̀kejì èmi ìbá ní àwọlé àdúrà àti àwọn pípù yìí ni àkọ́kọ́ wọ́n ní ìbọn tí wọ́n ń lò wọ́n ti bá ń jó bọ̀ bọ̀dàbọ̀dà àti gbogbo ọ̀tá àbọ̀ wọn èlé ìbára ni ṣé ni wọ́n ká wá fi ọmọ kékeré ara wa kálá ọ̀dà yàkọ̀ mọ́ èmi ò gẹ́gẹ́ bí advice wọ́n sọ pé àdúrà olówó òdì Jẹ́ríkò gbogbo ẹni tó bá sì ń lò lọ́kàn pé ó yẹ kí n lọ ògùn ni ó pa bẹ́ẹ̀ ni mo sọ ẹni tó bá rò lọ́kàn pé ó yẹ kí n lọ torí mo ní àkókòrò èkejì ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ bímọ ni ẹlòmíràn máa rò lọ́kàn pé bóyá arọ nípa ẹni tó bá ti rò lọ́kàn pé lọ́ọ̀nì mo ń pè ògùn ni ó pa. With due respect sir ó fi pé ẹ ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí ju kí akọ́gi máa ṣojú lọ́nà last week ni ẹ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti wà lẹ́nu iṣẹ́ yìí for 20 years kí mi tó join mo fi pé ẹ kẹ́ máa boost morale wa ni àwọn kò yẹ kẹ́ máa back up at this stage sir with due respect sir mo fi pé at no point in time làwọn guys ready láti cease fire and as much as we are yet to identify those people my opinion is this: let's attack. They don't want to cease fire, we attack. As simple as that. Officer OJ, ọ̀rọ̀ tó sọ yẹn ó make sense. Ọ̀rọ̀ tí Officer OJ sọ yẹn òun la máa tẹ̀lé náà because àwọn tó ń pààyàn yìí bóyá èèyàn kúkúrú ni wọ́n bóyá èèyàn gíga kò sí anybody tó mọ̀ wọn náà bójú bí ni wọ́n ní ogójọ́kùnrin ní ká ló mọ̀ bóyá èèyàn mẹ́ta nàbí èèyàn kan nobody tó mọ̀ wọn náà ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ ẹ jẹ́ ká fèsì àwọn pípé wọ́n kéré sí wa gan. Well I need that máa gbọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ní gbàgbà ọ̀tẹ̀ nǹkan tí Officer OJ sọ yẹn la máa follow. So everybody get set. I'm a face and people. At the minute? Yeah. So everybody get set. I'm a face and people. All right? Yes, sir. Let's attack. Mr. Ẹ mọ̀ pé ẹ̀mí iṣẹ́ ó kún jẹ̀mí èèyàn ló tẹ́ni tó kú ló gbé èmi o onílé èmi tó ṣe é ìjọba ẹ̀ sáì pé ẹ̀fẹ́ mẹ́mi ilẹ̀ èmi ò mẹ́mi ilẹ̀ ẹ̀ ọmọ bí ara yín ni ó tẹ̀. Àyà mi ti dá. Èrù bá mi. Ṣọlá. 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 Ṣé kò sí? Ẹ̀rọ ẹni tẹ́ ẹ̀ expect àbí? Ẹ̀yin tí mo pè léèyàn. Tí mo pẹ́ máa daṣọ àṣírí bò mí. Ẹ̀yin lẹ wá ṣekú pa ìdùnnú mi lẹ payọ̀ mi especially you Bími. Ìbọn tí mo pè lọ́rẹ̀ mi tí mo fàṣírí sí lọ́wọ́ ìwọ gọ́gọ́. Ṣọlá kò mọ̀ o kò mọ̀
mistake ni. Ṣọlá kò tí tó yìí wo jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí ó ṣe jẹ́ ká yanjú ẹ̀. Mi mọ̀ kókó pa ẹ̀ wọ́n lẹ́ni mọ̀ kókó pa ẹ̀. Ìwọ gbogbo ló tún wá ṣe púpọ̀ kọ́ ni. Àwọn ọlọ́ni pé ká kókó pa ẹ̀ mi mọ̀ kókó pa ẹ̀. Kábàámà ló ṣe máa ní òkè kò mọ̀ mí rí bó ti wọ tó mọ̀ mí. Ṣọlá kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Ṣọlá ló máa yìnbọn jọ. That's the punishment. Ṣọlá jọ torí Ọlọ́run. Bínú. Mo anything pa ẹ̀. Ibi kò ní mo ní kọ́ lọ ṣe anything. Àwọn olóko ti fẹ́ gbọ́ ọ fẹ́ lọ àwọn máa lọ pa ọkọ ẹ̀ ní kọ́. Wọ́n tí mo fi inú kan bá lò. Mo fi ọkàn kan bẹ́ẹ̀ lò. Gbogbo ayé mi mo fi bá ẹ lò. Ṣé ẹ kò ṣe belé fún mi? Àwọn Yorùbá ti sọ wọ́n ní àjẹgbodò owó ẹnìkanra ni. Ó fẹ́ kí n dá bó ṣe dàbí. Ó ti sọ náà. Ó ló máa pàdùnú mi. Àfìgbà tó pa. Èmi kò sọ̀rọ̀ lásán. Kí lè nílé iṣẹ́ mú mi pọ̀ tẹ́. Alabama, you won't go unpunished. Ṣùgbọ́n mi ní fọwọ́ mi ara mi pa ẹ́ because mo nífẹ̀ẹ́. I love you so much. I love you too. I love you. I love you. You love me. What? Alabama, don't do that again. Yeah? Bastard. Guy tí mo sọ fún ẹ wípé ó wà ní Liberia mo lè lè yeah, right now I'm afraid nothing is going to happen. Jẹ́ ká lọ ẹni yìí ọ̀tá bá dé mo ní pàràrà ilé tí wọ́n ní rógùn ẹ̀ ṣe because I made it myself. Tí bá ń jẹun mo ń believe pé oúnjẹ ni mo ń jẹ mo máa believe pé bullet ni mo ń jẹ ni tí bá yá gbẹgbẹ mo believe pé bullet ni mo yà so right now let me go and look at the phone and jaga.